Pàṣà ò fura ní pàṣà sì já síná. Yorùbá ẹ̀ fura kógun mẹ̀mẹ̀ kó wa lọ. Pàṣà ò fura ní pàṣà sì já síná. Yorùbá ẹ̀ fura kógun mẹ̀mẹ̀ kó wa lọ. Bílò ló lórí kò ní lè tẹ̀síwájú. Yorùbá ẹ̀ fẹnu kò gbájọwọ́ la fi ń sọ̀yà o. Pàṣà ò fura ní pàṣà sì já síná. Yorùbá ẹ̀ fura kógun màmá kó wa lọ. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Ọmọ tó káàbọ̀. Mo tún tẹ́tí ajé pariwo bí ẹyẹ oko. Káàbọ̀. Má sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbáyìí. Ìwọ lọ tó bẹ̀. Mọ́kànlẹ̀kùn ń wọ́n wọlé àròyé wá. Ó ti di sísì. Ìpínrin ni mi ọba gbogbo aṣọ. Gọ́ọ̀n. Òkín ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀. Káàbọ̀. Borí bá kún alábẹ́ni ẹja wá lọ. Iṣẹ́ tiẹ̀ nù. Wọ́n bá jẹ́ odò lóko ẹja ránṣẹ́ pòmùwẹ̀. Àwọn swimmers. Àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Wọ́n lọ bá gbọ́gi bá bí ó ṣe. Eégún lẹ́ni nínú ilé akẹ́ran. Àwọn ọ̀run. Àtúnfẹ́ gbéta oru ọ̀já dúró. Wàhálà mọ̀dé o. Pákọ̀kọ́ tó ń léni lẹ́sẹ̀ odò. Kí ló dé? Ìwọ wá ní ká wá ṣe o. Àìwọ́ndà o. Ṣé ká má wọlé wáyé rárá ni? Ká kúkú àbí. Òròmọdé fò pèrè. Kí ló dé? Wọ́n ní ẹran lọ àgẹ́. Ṣé kọ́ má wọlé wáyé ni? Àìbí o. Àbí Ọlọ́run kọ́ ló dá wa? Àìwọ́ndà o. Àwọn olóṣèlú ń yàn wá jẹ. Aṣọ òlè. Wọn ò láǹfààní kankan tí wọ́n ṣe fún wa láti gbà yí wá. Ẹ̀yin náà ní Bí gbádùn. wọ́n bá fẹ́ wọlé wọn ajẹ́ǹtù. Kò sẹ́ni tí wọn ò lè bọ̀ lọ́wọ́. Tí wọ́n lè bá. Kò séèyàn tí wọn ò lè dọ̀bálẹ̀ fún. Ní táìmù tí wọ́n bá ń wá ipò. Wọ́n á sojú mi. Jẹ́ kí wọ́n dórí àlééfà tán ni yóò di gbọ́n. Ó di bó lọ yá mi. Security ò ní jẹ́ ká lè ráàyè rí gómìnà. Security ò ní jẹ́ ká lè délé sẹ́nítọ̀. CSO ní. Ó tún di lẹ́yìn ọdún mẹ́rin. Wá tún padà wá. Àfìyí tó bá tún fẹ́ padà lọ lẹ́ẹ̀kejì nínú wọn. Lẹ́kùnrin. Fúlàní tún láwọn ò ní já gbádùn. Wọ́n ń pa wá sí ẹ. Àtọ̀sán àtòru igi tó gbakọ kì í sùn. Wọ́n wá ń pàdánù. Àìtódòótọ̀ sí ni kọ̀ǹkọ̀ díjú àkèré díjú. Wọ́n ń pa wá wéèsì. Àìléjà nílé bàbá mi ò débí. Bẹ́ẹ̀ni. Bí èèyàn bá lè jà. Olúwa ló nílẹ̀. Ọ̀dàn iwájú tàlé bàbá ẹni ìgbìjà ẹni. Tó sojo. Fúlàní dúnkokò mọ́ wa nílẹ̀ wa. Wọ́n ń dún mọ̀ wù. Wọ́n ní tó bá bí wa nínú kàtàfẹ́ nú wa. Pé ká kókó olù. Má wulẹ̀ gbàdúrà nítorí ogun. Ogun ti dé tòsí ọ̀rẹ́dì. Ogun mò ń wò yìí. Kájà kásẹ́gun la fi máa kin lójú ogun. Ó ń gẹ̀lá dúrà bẹ̀. Bọ̀tì. Àmọ́ sẹ́. Tá a bá lè ṣe mistake tá a fẹnu kò. Ogun ọgbẹ̀yìn kò lé wọlé. Yóò pa wá. Yóò sì fi gbogbo wa panu. Yóò du ọlọ́. Ṣé mọ̀ pa Hausa àti Fúlàní ti múra kalẹ̀. Wọ́n ti mú. Àwọn Yíbò dúró tìkanra tìkanra. Wọ́n wá tàlá. Yorùbá ni ọ̀fẹ́ jàgbọ̀n. Ẹni. Ìjàgbọ́n sì wá ká wa mọ́lẹ̀. Ọmọlájà. Bọ́ọ̀lọ́ báyàwó asùpásùn. Yóò ní kílẹ̀sì ẹ̀. Bọ́ba kìtì ẹ̀ mọ́lẹ̀ ńkọ́. Ọjọ́ mélòó la fẹ́ gbé ìgbé ayé ẹrú dà nílẹ̀ wa. Ìgbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ alágbára jù wọ́n lọ nílẹ̀ wa. Bẹ́ẹ̀ni o. Kò sí bó ti wù kí wọ́n pọ̀ tó níye. Á ṣẹ́gun wọn Bí ni. wọ́n lè sáré tó àkàrà ni. Ṣé wọ́n lè sáré tó àkàrà ni sẹ́ẹ̀? Yóò lè sáré tó bẹ̀. Ṣé bá a tiẹ̀ la lóògùn ni? Ogun. Àfẹ́ rí gidi ò sí máa bí. Ẹyin ìyádà. Ṣé wé ti dewé díjítà ni? Ajápájọ́bí. Ṣé àwọn olóògùn tó gbówó ò sí ilẹ̀ Yorùbá mọ́ ni? Ewé wọn sunkún. Àwọn baba wa mà kárí láì o. Bẹ́ẹ̀ni o, àwọn Àbí ewé ọ̀jẹ́ mọ́ ni? wọ́n ti fi kọ́lé. Àbígbò ni òjú wà? Àbí. Yorùbá ló léwé. Àwọn ọmọ Odùduwà lálégbò. Ṣé bá a lóògùn ìkà òwọ́n? Ewé wo Kí ìlú wá wa. ló dé tá a lè fi ti Fúlàní kò nílẹ̀ wa? Káàsì ká Ká fún ọ. yánlẹ̀ ká rólẹ̀ fún àwọn wèrè. Káàtẹ̀ ká gbẹ. Ká bu májèlé sí nǹkan ọ̀gbìn wa tẹ́ran wọn ń jẹ. Ká dá mọ́kù kọjá. Ká lo sẹ́rin fún wọn. Oúnjẹ máa wú máa fà. Ká máa wú ká. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Káàbọ̀ mi. Gbẹ́gun ẹni bá jóore ìdùnnú ni fátọ́kùn. Inú ọdún. Mo gbóṣùbà fún àwọn baba ńlá wa. Èmi ká kí ẹ sí. Sáwọn alágbára ilẹ̀ Yorùbá ò sí láyé mọ́ ni. Wọ́n ti kú dànù. Ẹ̀yin ẹgbẹ̀jì ilẹ̀ Yorùbá ẹ dìde wàyí ogún yá. Aṣọ lásán. Ogun kì í gbénú àdó jẹ́. A kì í júbà fògùn sínú rọ̀rùn. Ká mọ kọ́lẹ́kẹ̀. Ẹni tó ní sísín ẹni tó ní àsìjẹ. Bú gbogbo ẹ̀. Ẹni tó ní àfífọ́kọ̀mù ẹgbẹ́ ta. Bú dà. Ẹ̀yin tẹ́ ẹ ní gbígbé kọ́rùn sí sumápá. Bàtẹ́dà. Oògùn abẹnú gọ̀ǹgọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Abirú má gàdígàdí. Àṣà ní ọ̀jẹ́. Ogunú. Lógbólógbó ojú ọlọ. Yé bàìbà. Òòṣà àgbà tí mú tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà. Àṣàgbàdì dèdè. Eégún inú àdó. Àṣàgbàdì dèdè. Ọ̀kan làwọn inú ooru. Àṣàgbàdì. Mo kí bàbá wa Gbénga Adébóyè ẹ kú iṣẹ́ ọpọlọ ọ̀run reyín o eléyìí wọ́n ti ṣe kalẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n ti mọ̀ pé Yorùbá fẹ́ wà nínú ìgbèkùn gbogbo ìgbà yẹn náà Yorùbá ti wà nínú ìgbèkùn àmọ́ ṣáà fura party after party ni ò jẹ́ ká rorí ni ò jẹ́ ká nílà káyè akí bàbá Gbénga Adébóyè mísíkì yìí gùn gan ọ̀rọ̀ yìí pọ̀ gan àmọ́ ṣáà nílè play ẹ̀ tán
wọn bá tá a play yìí náà ọ̀rọ̀ díẹ̀ òun ni fọlọ́gbọ́n kò dìgbà tá a bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ á kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé àkóbójú ọjọ́ ṣe rí fún wa ọdẹ òdùnbí a kó òjò wẹ́líwẹ́lí látàárọ̀ Olódùmarè á pẹ̀lú wa àní ṣe lásán ojú òní tiwa ẹ tún bá mi gbà kan sí kí n tó wọnú ètò ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ mi ẹ ṣáà bá mi love ẹ bá mi share ẹ kọ́mẹ̀ntì ayọ̀ orílẹ̀-èdè Yorùbá á wá sí ìmúṣẹ ní kíákíá. Hello sir. kò mà kórí ara òun náà ló ń dá lóró kò mà kórí ara òun náà ló ń dá lóró kò mà kórí ara òun náà ló ń dá lóró kò mà kórí ara òun náà ló ń dá lóró ènìyàn tó jẹ̀bẹ̀ tán tó fọ́ kòkò mọ́lẹ̀ ènìyàn tó jẹ̀bẹ̀ tán tó fọ́ kòkò mọ́lẹ̀ kò mà kórí ara òun náà ló ń dá lóró ìbá mà kórí ara òun náà ló ń dá lóró ìbá mà kórí ara òun náà ló ń dá lóró ìbá ti jẹ ọbẹ̀ tán kò ní fọ́ kòkò mọ́lẹ̀ ìbá ti jẹ ọbẹ̀ tán kò ní fọ́ kòkò mọ́lẹ̀ tó bá mà kórí ara òun náà ló ń dá lóró èmi ò mọ̀ kórí ara mi náà mo dá lóró wọn ò mọ̀ kórí ara mi náà mo dá lóró tí n bá mọ̀ kórí ara mi náà ni mo dá lóró tí n bá mọ̀ kórí ara mi náà ni mo dá lóró èmi ò ní jẹ ọbẹ̀ tán kí n fọ́ kòkò mọ́lẹ̀ èmi ò ní jẹ ọbẹ̀ tán kí n fọ́ kòkò mọ́lẹ̀ tí n bá mọ̀ kórí ara mi náà mo dá lóró ká máa wàhálà mọ́ ni mo ń wí 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 nítorí pé bódò bá gbàgbé orísun wàhálà á pọ̀ bódò bá gbàgbé orísun ìdààmú yẹn á pọ̀ ká máa wàhálà mọ́ ni mo ń wí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí àwa ni ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí àwa ni gbogbo wa nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí àwa ni ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí àwa ni àwa la jẹ ọbẹ̀ tán la fọ́ kòkò mọ́lẹ̀ àwa la jẹ ọbẹ̀ tán la fọ́ kòkò mọ́lẹ̀ ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí àwa ni ẹ dákun ẹ má máa jẹ́ ká gbàgbé ìran wa 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 nítorí pé bódò bá gbàgbé orísun ìdààmú yẹn á pọ̀ bódò bá gbàgbé orísun wàhálà á pọ̀ ẹ má máa jẹ́ ká gbàgbé ìran wa ẹ má máa jẹ́ ká gbàgbé ẹ̀sìn 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 wa ẹ má máa jẹ́ ká gbàgbé àṣà wa ẹ má máa jẹ́ ká gbàgbé àṣà wa nítorí pé bódò bá gbàgbé orísun ìdààmú yẹn á pọ̀ bódò bá ti gbàgbé orísun wàhálà á pọ̀ ẹ má máa jẹ́ ká gbàgbé ẹ̀sìn wa ọ̀rọ̀ ńlá ni bàbá mi ní ti ń pa mí lẹ́kún lójoojúmọ́ nù àmọ́ tá a bá ṣera wa lọ́kàn ẹ̀gbọ́n ni wọ́n ní àìkọ́wọ́rìn ejò ikú ní í ṣe pa wọ́n àkọ́wọ́rìn ni gbogbo àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ Olódùmarè ṣera wa lọ́kàn ni ọ̀kan sì ni wọ́n nígbà ayé wọn tá a bá ti ṣera wa lọ́kàn dandan ni ká ṣẹ́gun bàbá mi ọ̀rọ̀ pọ̀ nínú mi Olódùmarè ò sì ní dá gbogbo wa lóró láṣẹ Elédùà. mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé o akóbójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa ọdẹ òdùnbí àníròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ mo ṣe ìbà Olódùmarè ọba tó mọ mí tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi ọba àánú ọba àkẹ́ ọba mọ́nímọ́ní ọba gbanigbani ọba tẹ́nìkan òbí tí ò dẹ̀ ní bímọ ọba àṣẹ ọba aṣọ kìkì àṣẹ gbòǹgbò àṣẹ ọba tí ń fàṣẹ gbọ́ tí ń fàṣẹ dáhùn Olódùmarè ọba tó tẹ́ sánmọ̀ tí ò ní pílà tó fi gbé dúró ó tẹ́ ilẹ̀ kò ní foundation kò ní nǹkan kan tó gbé dúró ọba àánú ọba tó dá gbogbo oríṣiríṣi ẹ̀yà ẹ̀yin náà lọ́pẹ́ tọ́ sí ẹ̀yin ni yìí tọ́ sí àwo ò ní ọlọ́run mi yàtọ̀ sí Olódùmarè nítorí pé òun lọ́ba tó ní ká máa bẹ lọ́jọ́ èní òun lọ́ba tó pa lánàá tó tún jí wa lẹ́ni òun ló jẹ́ káwà mú kí àáfàá mi ara òkan mi ẹ̀ káàbọ̀ sórí ètò ẹ bá mi share program kó débi tó yẹ kó dé ojú òní tí wà ní rí gbósọ̀nù bí ó ṣe bí ọmọ mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá àkọ́kọ́ ọpẹ́ mi lọ sọ́dọ̀ bàbá Bánjí Akíntóyè bàbá wa àní wáyín tì bàbá tí ò fàná bèní jẹ́ bàbá tó dúró re bàbá tó ń fẹ́ kíran Yorùbá bọ́ lóko ẹrú àmọ́ ṣátọ̀ pọ̀lọpọ̀ ń sọ pé àwọn fẹ́ kú sóko ẹrú ni ọ̀pọ̀lọpọ̀ tún pé àwọn bàbá yìí ló lè ọ̀pọ̀lọpọ̀ tún sọ̀rọ̀ kàńtọ́ sáwọn bàbá yìí ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn mo wá kí bàbá mi Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní alẹ́ńbọ̀ lẹ́yìn Jagunlabi ńlára iwájú ẹkùn tagirigbèrè níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá ògùn adúláwọ̀ mẹsáyà tiwa nìyẹn ànábì gba tiwa ní Jésù Kristi gba tiwa ní Ọ̀rúnmìlà gba tiwa rè
Odùduwà Ṣàngó Ọya Èṣù ọláàlú títí wa òun nìyẹn nítorí pé gbogbo ẹ̀dá tó bá ti dìde pé ìran gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ó yẹ ká gbé kúdùs fúru ẹni bẹ́ẹ̀. Ìgbòho Òòṣà iṣẹ́ ń tẹ̀síwájú ọmọ Adéyẹmọ ò ní kú àwa tá à ń tẹ̀lé ò ní kú o. ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá àdámì tàwa olólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ o aláàánú mẹ́kúnnù ló jẹ́ o àkété tọmọ Adéyẹmọ dìde o lọ́lọ́dúnmáre bàtà méjì onífà kan ìsọlá aláìṣàbí o tètè tẹ̀lé ọmọ Adéyẹmọ onífà kan ìsọlá aláìṣàbí o Ọ̀ṣuníkẹ́ Àṣàbíadé ọmọ Yewa tọrọ yé o tọrọ yé pátápátá onífà kan ìsọlá aláìṣàbí o tètè tẹ̀lé ọmọ Adéyẹmọ nítorí pé òtítọ́ ló gbé dání àmọ́ ṣọmọ aráyè ò fẹ́ òtítọ́ o irọ́ ni wọ́n fẹ́. tó bá ṣe pé gbà tọmọ Adéyẹmọ dìde láàánà o ní gbogbo wa ti fọwọ́sowọ́pọ̀ láti dìde mọ́ ó ṣeéṣe ká má kú nínú ìyà tó ń jẹ wá lọ́wọ́lọ́wọ́. ọmọ Adéyẹmọ ẹ má ṣe àdúpẹ́ àwa mọ̀ rírì ń tẹ́ ṣe fún wa tọlọpọlọ ọ̀dọ̀ tí wọn bá mọ̀ ń tẹ́ ṣe níṣẹ́ èmi Fákànyìnsọ́lá Aláṣàbí o mo mọ̀ pé ó tó lọ́pẹ́ ó tó lóore iṣẹ́ gidi lẹ ṣe fún wa. ẹ̀bẹ̀ tí mò ń bá dání wáyé o ní pé kó má ṣe kánjú pààyín tọ́lọ́dùmarè ò bá ti kánjú pààyín o kó má kánjú pa gbogbo wa. ẹ̀yin wọlé wà bẹ́ẹ̀ ná. Mo queria português no café. Ẹ má bínú ẹ̀yin tèmi àwọn ọmọ kan ló ń disturb mi. Olódùmarè ló pè mí níṣẹ́ o kì í ṣe pé pọ́lítíṣà o àwọn kan náà gbé mi dìde kì í ṣe pé pọ́lítíṣà o àwọn kan ló gbé mi dìde o àwọn kan ló sọ pé kí n tẹ̀lé ọmọ Adéyẹmọ ọba Olódùmarè o ọba tó ní mí tó mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. ẹ̀bẹ̀ tí mò ń bá dání wáyé o pé kó má ṣe kánjú pa mí nítorí pé tí o bá kánjú pa mí o iṣẹ́ pọ̀ tí mo fẹ́ jẹ́ iṣẹ́ dá mi yé o sì máa gbà bòdè orí mi yé o dẹ̀ sí mi débi re nítorí pé ọmọ Adéyẹmọ òòṣà ni Ìgbòho Òòṣà o ẹkùn akíkanjú Ìgbòho Òòṣà o ẹkùn ọkọ̀ Fúlàní o Ìgbòho Òòṣà o ikú ò ní pa ẹ́ Ìgbòho Òòṣà o ní bá wọn sunkún títí láéláé nítorí pé èmi mọ ohun tó ṣe fún mi mo mọ ohun tó ṣe fún mi lóore o là mí lójú ó jẹ́ kó rí mi pé lánàá kan orí mi ò pé o ìgbà kan là ń fẹ́ lẹ́ran ara là fi ń ṣolúgbẹ́kẹ̀lé o làrò pa wọn lọ́lọ́run rán sí wa àmọ́ lọ́gán tó máa Adéyẹmọ dé orí wa pé àmọ́rú ìyá tó ń jẹ Yorùbá o kàkà kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ó ṣe là ń bọ́ ọmọ Adéyẹmọ àní olè ní okòwò jẹ mo fẹ́ bí yín owó kílẹ̀ ní tẹ́nìkan ò ní rí o ọlá kílẹ̀ ní tẹ́nìkan ò ní rí àná owó kílẹ̀ dá o tẹ́nà ọmọ Adéyẹmọ kó jẹ́ ẹsẹ́ ipò wo lẹ́wà tẹ́nìkan ò dé rí ó yẹ wá wo gbàtẹ́ tí ń ṣe oníbẹ̀lẹ́bàdé àníkẹgbẹ́ jẹ́ fórí o ẹgbà ọ̀fẹ́ ní tọ́lọ́hún rán ẹgbẹ́ jẹ́ fórí o ẹgbà fàdání wáyé Ìgbòho Òòṣà o ọ̀gá tiwa ní Ìgbòho Òòṣà o bàbá tiwa ní Ìgbòho Òòṣà o olùfọkàntán tiwa ní Ìgbòho Òòṣà o mẹsàyàlẹ̀ Yorùbá ní
àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ o. ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ oho. tí bá rántí ọmọ Adéyẹmọ inú mi máa ń dùn ni nítorí pé ẹni tó bá nójú inú òhò àmọ́ pé òòṣà lọ́mọ Adéyẹmọ àmọ́ ṣe gbogbo wa la lójú inú ojú má kò sí kò tó má jà sí gẹ́gẹ́rẹ́ lọ́pọ̀lọpọ̀ ní àmọ́ ṣàìmí Fákànyìnsọ́lá Aláṣàbí o Olódùmarè fún mi lójú inú èmi Fákànyìnsọ́lá Aláṣàbí o Olódùmarè fún mi lójú inú ó jẹ́ kí n mọ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní alẹ́ ń bọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ikú ó nípa ẹ o àrùn ò ní ṣe ẹ́ ikú ó nípa ẹ o àìsàn ò ní gbé ẹ dé tọmọtọmọ ikú ó nípa ẹ o àìsàn ò ní yà á lé rẹ tayátayá gbogbo ẹni bá ní òkú wọn aṣíwájú ẹ kú ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe o bí ẹkún bí ò ṣe bí ẹkún bí ò ṣe o a máa kárí gbogbo wọn ní èyí tá a bá wí fọ́gbọ́ lọ́gbọ́n máa gbọ́ o èyí tá a bá wí fọ́gbà lọ́gbà máa gbà tẹ̀yìn ọ̀kan bá gẹ́nu o tèrìgì ó máa gbà ní kíákíá gbogbo èyí tí èwì ayé bá wí o lẹ́gbà ọ̀run máa gbà o Olódùmarè o tètè ìgbẹ̀nu mi kò fi ṣàṣẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ o torí Fákànyìnsọ́lá yèyé ni mí èmi gangan ní irúmọlẹ̀ o irúmọlẹ̀ tó ń fa sẹ́mu gàrí o ṣẹ́rí púpọ̀ létí Ìgbòho Òòṣà o ní kú mọ́ wà lójú Ìgbòho Òòṣà o ní síwín láyé Ìgbòho Òòṣà o lókè lókè ló máa lọ wọ́n bá lé ẹjẹ́ nítorí Yorùbá nation ni wọ́n dá àṣẹ ẹrú nítorí mẹ̀kúnnù ni wọ́n tún pààyàn sí ẹ lọ́rùn o nítorí mẹ̀kúnnù ni kàkà kóró ọmọ Adéyẹmọ ò sọ yí pé no going back o no going back no going back o Ìgbòho ní sunkún títí láéláé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ mo dé o mo ti dé bí mo ṣe ń dé ẹ bá mi ṣí ètò yìí ẹ bá mi lọ́fẹ̀ẹ́ láì ẹ pín káàkiri kó débi tó yẹ kó dé nítorí pé èdídé ní tewé àdé ẹnìkan kì í foyín sẹ́nu o kóró ojú kókó gbogbo ẹni bá ń porí Aláṣàbí níbi ibi dandan kó máa bá wọn gbogbo ẹni bá ń lépa Aláṣàbí o òdì dandan kíkú ó wá wọn rí gbogbo ẹni bá sọ pé kí n rajo kí màmá dé o mi ò ní dé bá gbogbo wọn nítorí pé iṣẹ́ tó ríran mi ni mò ń jẹ́ o mi ò jẹ́ṣẹ́ ara mi rárá tẹnìkan bá sọ pé òun fẹ́ fàyè hàn mi o Olódùmarè o tètè máa fọ̀run hàn gbogbo wọn ní kíákíá ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ṣé ẹ rí ètò ọ̀sán ibi tó bá dé ó borin dé kò dẹ̀ bá nọ́nsẹ̀nsì dé a dẹ̀ máa tẹ̀ síra wa lójú gan a máa bojú ara wa jẹ́ lọ́sàn-án yìí a máa bojú ara wa jẹ́ mo kí gbogbo àfáà káàkiri àgbáńlá ayé ẹ̀yin àlìwúlà mọ́ wàrà sátù àbíyá yá kíyín o akíyín alùyí lọ́gùn ẹnu akí ẹ̀yin ẹ̀fàjẹ́lìsì ibi tẹ́ ẹ bá fà á tẹ́ ẹ já sí akí gbogbo yín gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì lápapọ̀ akí gbogbo yín bẹ́ẹ̀ dẹ̀ ni mo kí ẹ̀yin bàbá mi àgbààgbà ẹ̀yin bàbá Fákànyìnsọ́lá ẹ̀yin bàbá Fákànyìnsọ́lá o ẹ̀yin lẹ mú mi wọ gbódù o tẹ̀tẹ̀ mi nífà mo tún bọ̀ sí orí àwọn èèyàn wọ́n á ní ṣóbìnrin ń wọ gbódù ni èmi àti èmi tẹ́mi ò gbọ́n nǹkan kan mi gbọ́n pa ẹ̀yin bàbá Fákànyìnsọ́lá Aláṣàbí o ẹ̀yin lẹ ṣùgbà tẹ̀yìn mi ká ẹni gbogbo òkú tó bá fẹ́ pa Aláṣàbí o àní kí gbogbo wọn máa kú lọ rẹpẹtẹ ẹni ó ṣe owó òrìṣà o Àṣàbí ò ní kú ní kékeré ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ mo kẹ́yìn bàbá mi ẹ̀yin bàbá mi tẹ́ ẹ jókòó ti Ifá Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sún wọn ṣe Ganiu Suraju Alabi ọ̀rọ̀ yẹn tẹ̀rín o ó tẹ̀rín
gbogbo ẹ̀yin tẹ́ ń fi òótọ́ ọ̀nù ṣe ifá tó dẹ̀ ṣe pé gbogbo ìgbà tí ọmọ aládé bá wá sọ́dọ̀ yín ẹ máa ń fi ìfẹ́ ẹ fi ń bá wọn lò ẹ dúró sídìí fún 19 nítorí gbogbo ẹni tó ń ṣe fákọ́ ló nífà o ẹlòmíì jogún àkáǹtì bàbẹ̀ àwa demarcate gbogbo ibi tó wà wá máa wò pé bàbá lélẹ́yìí tí ò dẹ̀ báǹkì kan so irú wọn bẹ́ẹ̀ yẹn àkọ́kọ́ náà máa fi wọ́n kó fani kò sí bọ́n ṣe fẹ́ ṣe mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá àgbààgbà àtẹ̀yin ìyáláyà tẹ́ ṣẹ̀dá Fákànṣọ́lá sáyé ìyá ni ìyá mi ìyá ni ìyá mi o ìyá ni ìyá mi ìyá mi ò bá tọ́mọ ẹnìkan kan jẹ́ rí o ìyá Aláṣàbí o ọ̀run re ìyá Aláṣàbí o ọ̀run re ilẹ̀ tó bá wà o ilẹ̀ ire ni kó jẹ́ ipò tó bá wà o ipò ire ni kó jẹ́ tí n bá rántí mọ́dà mi o omi inú akàn mi tí n bá rántí ìyá mi ẹkún wá bò mí o torí pé ìyá ni ìyá mi ìyá mi ò fànà bè ní mi jẹ́ láyé mi ṣe nádùn ló ńlá rìnrìn èmi dúpẹ́ lọ́wọ́ mọ́dà mi mo tún dúpẹ́ lọ́wọ́ fàdà mi èmi dúpẹ́ lọ́wọ́ mọ́dà mi o mo dúpẹ́ lọ́wọ́ fàdà mi tí wọn ò fànà bè ní mi jẹ́ torí tán bá jẹ́ tán lánàá ni kò ní ṣẹ́kù lọ́jọ́ òní ọpẹ́ ní f'Olódùmarè ọba tó ní wá ẹ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ mo ti ń lọ sínú ẹ̀gún orin jù mo kí ẹ̀yin bàbá wa tẹ́ dúró ti ifá gbẹ̀yìn o ẹ̀ ṣàṣeyọrí ẹ̀ ní ṣàṣeyọwọ́ mo wá kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé a kí yín o alùyín lọ́gọ ẹnu àti gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ wà nínú gbogbo ẹ̀sìn káàkiri ẹ̀yin ọmọ àlè tẹ́yin fi ẹ̀sìn jẹun a kí ẹ̀yin náà àmọ́ ṣáà túbọ̀ tán yín ò lè dá tó bá dá láàárọ̀ tó ń dàbí pé ó fẹ́ dá lọ́sàn-án yín ò lè dáná tọ́kílẹ̀sì ọ̀falẹ́ nítorí ẹ̀ ń ba yé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ ní ibẹ̀ kọ́ mò ń lọ mo sì máa gbàbẹ̀ náà mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá akúbójú ọjọ́ ṣe rí akúbá ṣe ń jẹ wòtòwòtò láta àti báwà àti tòmátò àti gbogbo èlò gbogbo nǹkan tí wọ́n ń produce nílé Haúsá akúbá ṣe ń jẹ wòtòwòtò ẹ̀ akúbá ṣe núrí tá ń ro akúbá ṣe nọpọlọ akúbá ṣe sùn síwájú akúbá ṣe jókòó ti religion tí ọpọlọ wa ti dàrú tá lè dárò rí akú bí wọ́n ṣe ń pa wá díẹ̀ tẹ́ ẹ̀dà sọ ká jókòó ti Bíbélì àti Kùránì bó ti ẹ̀ kọ́kọ́ fẹ́ bí yín ná ẹ̀yin àfáà ńlá nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ dúró ti Kùránì yìí àti Bíbélì ọ̀rọ̀ kàn yín lénìí nítorí àwọn ọmọ kan ti ń jáde àwa ń kọ́ fún yín ẹ̀ ń parẹ́ látijọ́ yìí ni àwọn ọmọ kan ti dórí TikTok ń sìn àwọn generation no nonsense ni generation tí ò gbọ́n pa generation tí ò fẹ́ jókòó ti storybook tẹ́líkàwákà lánàá àwọn generation tó ṣe pé wọ́n fi ọpọlọ wọn kalẹ̀ wọ́n wá fi ń sún wọ́n ti kórí TikTok ṣe àríbọ́n ṣe ń tẹ̀ sí yín lójú lóríṣiríṣi bọ̀ tírú àwa bá sọ ẹ máa ní ẹ kò mọ ohun tó ń sọ ní gbọ́dọ̀ má gbèrú kọ́ yìí hello ma ẹ ra ma yes ma ìyá mo wà lórí ètò màá bá yín sọ̀rọ̀ létà mà all right ma ọlọ́run aṣọ́dé mo ti gbọ́ ẹ ṣé mà yes ma. ṣé wá ráwọn generation tá à ń sọ yìí àwọn tí ń tọwọ́ bọ àwọn ibì kan tẹ́ fi de àwọn bàbá wa mọ́lẹ̀ lánàá àti ẹ̀dúpẹ́ páwọn tàná wọ́n ṣe ẹ̀sìn wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹ wo bí tí situation Nàìjíríà dé nsìn ṣé rí tó bá tó stage kan nílẹ̀ Yorùbá yìí àkọ́kọ́ ná ọwọ́ tiwa ọwọ́ àwọn generation yóò ti ń bèkú dà báyìí a fẹ́ bèrè ikú tó pa bàbá wa lọ́wọ́ yín nítorí pé ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá ń sìn àìmọye àfáà tán sì máa sọ lóko pa àìmọye pásítọ̀ tán máa sọ ní òkò pa
nítorí pé àkọ́kọ́ náà ihun tó ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí ní situation tí gbogbo nǹkan rírà tó dé yìí wọ́n máa ń to ata kan sínú bọ́kẹ́ẹ̀tì ó wọ́n jù tẹ́lẹ̀ bóyá 2000 25 òpin wíwọ́n ènìyàn ata yìí sì 10k 12k tomato nú ẹ̀ 15,000 13,500 bí wọ́n ṣe ń tà nìyẹn àwọn pípù yìí mọ̀ ṣe bẹ́ẹ̀ ni nítorí tó wọ́n bá ṣe bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ kánkọ́ yín ẹ̀yin kan dẹ̀ jókòó ẹ̀ ń sọ pé ká máa ka kùránì every blessed day mo ti ẹ̀ fẹ́ bí yín náà kùránì táwọn bàbá ti wá kà lánàá táwọn generation kan kà kí ni ohun tó lapa nínú ayé wa nílẹ̀ Yorùbá ṣebí ṣe ló ń kẹ̀yìn ara wa síra wa tá a bá ń sọ pé religion ipa wo ni religion kó láyé wa kò sí ipa kankan tó kó ọ̀pọ̀lọpọ̀ nínú ilẹ̀ joyè alọ́ni lọ́wọ́ gbà nínú religion ṣé ẹ fẹ́ ya ṣé ẹ rí program ẹni ibi tó bá wá ọba tó ní mí ló tó bẹ́ẹ̀ o nítorí tẹ́ bá rẹ̀ nìkan tó gbé religion rù tẹ́ bá lọ wò dáadáa oúnjẹ lábẹ́ religion ni kí ni ìṣòro pé kẹ́kẹ́ pé Ọlọ́run ọba wa mo ń ṣe program lọ́wọ́ kéèyàn jẹ́ máa disturb mi now kí ni ìṣòro pé kẹ́kẹ́ pé Ọlọ́run ọba ká wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó ní wá kẹ́kẹ́ pé Olódùmarè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó jẹ́ pé wá. Kí ni ìṣòro wa kí ni problem wa nítorí pé tá a bá ń sọ̀rọ̀ kì í ṣe tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ kì í ṣe bí ẹni tí ò gbọ́n kìdẹ́ póríwó pé ẹ wo situation tá a ti wá bára wá ń sìn. Hello báwo ni mo ti pè wọ́n ló sì ń sùn lọ́wọ́ tó bá jó máa bọ̀ wọ́n ní wọ́n rẹ̀ sí lọ́wọ́. kí ni nǹkan tí nǹkan yẹn kí ni ohun tá a lè tọ́ka sí pé àtìgbà tá a ti ń ṣẹ̀sìn bá tiẹ̀ ṣe ń kóra wa jọ tá à ń tẹ̀léra wa bí afọ́jú báárà bá ṣe ń káàkiri kí ni nǹkan tó ọ́fà wa kí lèrè tá a jẹ. àkọ́kọ́ náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe orílẹ̀-èdè tó bá ti ṣe pé religion ni wọ́n gbé ló jẹ́ tí religion náà ẹ̀ páyà jù religion náà kà sí bàbàrà jù lórílẹ̀-èdè yẹn wọn ò ní lọ síwájú nítorí pé olè máa wà nínú wọn aláfọwọ́ra máa wà àwọn kan máa wà tó yẹ pé àwọn máa kọ̀ntrẹ́sì náà máa jẹ̀gbádùn ẹ̀sìn àwọn ẹ̀ náà máa gbowó ẹ̀sìn ṣé ẹ̀ mọ̀ pé àwọn kan gbowó lẹ̀ lárúbáwá mò ń bọ̀ ayé gbogbo yín máa rá ó máa ṣá málámálá ni ẹwọ yẹn tí wọ́n ń tẹran ṣọ́ọ̀rọ̀ yẹn ní kẹ́ ẹ pẹran ẹnìkan ṣú ẹran kan 1 something 550,000 ẹran kan wọ́n lọ ná níbi eré àmì lánàá wọ́n pẹran yẹn ní 350 250 ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ amọ̀pọ̀ lọ́wọ́ kò bùkún gbogbo wa dọ́gba àmọ́ ṣáwọn kan wà nínú religion yìí tó ṣe pé wọ́n fi ń jẹun ni àwọn ẹ̀ ló ṣe pé tá a bá sọ̀rọ̀ wọn ló ṣe wí báyìí òótọ́ ọ̀rọ̀ làwa ń sọ yìí eléyìí tí kò ní pé wọ́n ń blackmail ẹ̀sìn àwọn lárúbáwá gan wọn ò fẹ́ nira pẹ̀lú ẹni tó ń ṣe ẹ̀sìn wọn wọ́n wá mú ọwọ́ ọ̀rànwọ́ àwọn kan jẹ́ aṣojú tí wọ́n ń fún gbogbo ẹ̀yin aṣojú tẹ́ ẹ wà nínú Islam nílẹ̀ Yorùbá tó ṣe pé àwọn ẹbí yín ìran yín àtàwọn tó bá súnmọ́ yín tàbí àwọn tó dúró ní dúró inú religion yín tẹ́ ẹ̀ ń ṣe yẹn àwọn tó bá jẹ́ kì í ṣe gbogbo ẹni tó wà ní environment yẹn gan ni ṣé ẹ mọ̀ pé mosque by mosque lẹ máa ń pín owó yẹn sí àwọn mosque kọ̀ọ̀kan wà tó ipọ́n máa ń gbà ìjẹ́ ṣé wọ́n wo ẹni tí yà ń jẹ nínú ìjọ yẹn káwá bọ̀síbọ̀sí gbogbo yín jẹ́ ẹ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ẹkùn ni kí ni wọ́n fi brainwash gbogbo wa wọ́n ń jẹ́ kó yé wa pé o tá a bá ti kú wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa lárúbáwá náà máa fi béèrè ọ̀rọ̀ kò jọ́ nítorí pé ọba tá à ń sọ yìí ọba tó yára ń bí ìṣirò ni èmi tí mi ń ṣọmọ lárúbáwá ọlọ́run ṣe máa fọ̀rọ̀ ó ṣe máa fi lárúbáwá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi
àwọn brainwash kan tó ṣe pé gbà tí làákàyè ò sí lánàá tí ò tí sí technology òun ló jẹ́ ká máa gbà sóbò ni ọba tó ní wọ́n lè fi lárúbáwá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa nítorí kì í ṣe ọba amukun mẹ́kọ̀ọ́ bíi títí wa kì í ṣe olórí kúkú ọba tó pé ọba tó yára bí ìṣirò ni ẹbú gbogbo àwọn àmúlùmálà yẹn lárúbáwá kọ sínú kùránì ní ohun tó máa pè títí wọn ní ìwé ọlọ́run ni àti gbọ́ ìwé ọlọ́run ni a accept àmọ́ ṣàgbà tó wá jẹ́lu ìwé ọlọ́run kí ló dé tó ṣe pé bá a ṣe wá gbé ìwé ọlọ́run kárí nílẹ̀ yorùbá tó ṣe pé ìwé ọlọ́run gan ìwé ọlọ́run àwọn kan sọ pé wọ́n sọ fáwọn pé ẹni tó bá bú ànábì kan pa níbi tí ìwé yẹn tó bá bàràdé tán níwé ọlọ́run ni accept kí ló wá dé tó ṣe pé bí gbogbo èèyàn ṣe kàrámọ̀ òwe yìí tó kí ló dé tí ayé wo yìí dà ilẹ̀ yorùbá mò ń sọ káṣẹ̀ máì ti sọ nàìjíríà o ṣé ẹ̀wọ̀n kan gbé yẹn sórí májẹ̀mú má ṣe rere ni májẹ̀mú má ṣe rere náà gbé nàìjíríà sí o ọ̀pọ̀lọpọ̀ lẹ́lòmí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú sínú ìgbèkùn nídìí religion là ń sọ lérí àkànní ṣọ́ọ̀bù mi mo débẹ̀ yẹn ní last week so àwa ń sọ̀rọ̀ bí mo ṣe débẹ̀ mo kàn kí wọ́n ní mo ní kí n tiẹ̀ ṣe é lò sí ilé nìní mo wá rólógbò kan níwájú wọn mo ní sọ́n fẹ́ ta ni wọ́n ní 10k ni mo ní kí ló dé mo ní kí ló dé ti máa relé yìí ní 10k ṣógun láyé ni lẹ́dí kan bẹ́ẹ̀ rán pé ṣe máa ra ajá wọn nájá tí mo like láti sìn ní imported ajá páwọn ajá bíbá ìwọ́n máa ní àwọn disease kan ní ara pé mi ní like lẹ́dí kan bá ní ẹ̀sìn tí yóò ti ń sin ajá mo ní ẹ̀dá padà lárúbáwá ń sin ajá ibi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn mo lánàá kan ni wọ́n sọ fáwa wípé aṣọ tá a bá wọ̀ tájá bá fẹnu kàn á kò wọ̀run kíkí ibi tí wọ́n program ọpọlọ wa sí táwa náà dẹ̀ tá n practice ẹ̀ nìyẹn mo nílé ní àti ráwọn àfáà kan bọ́ta pé ẹ má jẹ́ ẹ̀kan kàn yín o ẹ má lọ jajá mo ní mi gẹ́gẹ́ bí ẹnìkan ìran tí wo ti ń jajá ìyàwó ń jajá ńlẹ̀ títí wa àbájá jíjẹ látara pé kí ni ò jẹ́ ká lè má ìkórira ni pé ajá tó ń jẹ̀gbẹ́ ṣé ẹ mọ̀ pa ní kórira jura wa lọ so bàbá mi kan wá wà níbẹ̀ ṣé ẹ mọ̀ pé lánàá kan tí wọ́n bá sọ̀rọ̀ Islam tàbí bí mo ṣe ń fọ̀rọ̀ wọ́rọ̀ yìí tí n bá rírú ẹni bẹ́ẹ̀ mo lè ṣaládà kí ló fà ibi tó ń program ọpọlọ wa sí ni bí bàbá mi ṣe yarí nìyẹn pé àní kí n ṣe gbogbo Ìsìláàmù àní kí n ṣe gbá Ìsìláàmù gbà wá láyè ká jajá Ìsìláàmù tí ẹ gbà wá láyè ká sin ajá bàbá kan bá dìde pé n tá a máa ń sọ fún yín látijọ́ yìí ni bàbá ọ̀rọ̀ ẹ̀sìn ti kọjá bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá mo wá sọ fún ọmọ ní ẹni sùn mo ní dádì mi ẹ̀mí yẹn agùn wọ́n náà mi mo ní dádì mi ẹ kọ́kọ́ cool down pátápátá mo ní lánàá kan ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ tọ́ wa lẹ́rìí wa ṣé ẹ mọ̀ pé ipò tí Islam wà lánàá nílẹ̀ Yorùbá ipò yẹn kọ́ ló wà ọ bàbá mi wọ́n níbẹ̀ ló ṣì wà mo ní dádì mi bí tẹ́ ẹ jáde délẹ̀ ṣì ríran mọ́ ni wọ́n ní kí n ṣe àwò mo náà kọ́kọ́ màá fẹ́ kẹ́ ẹ máa lọ sórí íńtánẹ́ẹ̀tì màá fẹ́ kẹ́ ẹ máa lọ sórí íńtánẹ́ẹ̀tì oven and oven kẹ́ ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ wá mọ tí religion dà nílẹ̀ Yorùbá ẹ máa rí àwọn tó ṣe pé Islam yìí wọ́n fi ń jẹun ẹ dẹ̀ máa ráwọn tó ipò wọ́n fi ń gbàyàn ẹ máa ráwọn tó ṣe pé ipò tí wọ́n gbé Islam sínsìn ipò apààyàn ni ṣe wèrè kan pa ẹ́ ní títí wọn wá sí tán máa ṣe nìyẹn mo ní àkọ́kọ́ bàbá mi ṣe mọ̀ pé gbogbo àná program ọpọlọ wa síbi pé tí ajá bá fara nù wá láṣọ aṣọ yìí ò wọ̀run mọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní èmi ti rí lárúbáwá tó ń sin ajá tó ajá dẹ̀ kó mọ́ra tó ń kó ajá mọ́ra bàbá mi bá ní ibẹ̀ yẹn dẹ̀ ni ẹ̀sìn ti wá mo ní ẹ ṣe mo nítorí pé àwọn ọmọ yín la jókòó bẹ́ẹ̀ ṣe mú nǹkan yín kankan kò rí bẹ́ẹ̀ mọ́ àkọ́kọ́ náà màá fẹ́ kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ rí ẹ̀sìn tẹ́ bá ń sìn ẹjọ́ kó wà ní ọkàn yín ẹ má bá yàn hagiu nínú ẹ̀sìn mọ́ nítorí pé kálukú ti ríran bèbí ti ṣẹ́jú bàbá mi yẹn ní kí ni mo wí mo ní bèbí ti ṣẹ́jú tí mò ń wí ni pé a ti expose íńtánẹ́ẹ̀tì ti jẹ́ kórí wá pé a ti rí so many things lórí íńtánẹ́ẹ̀tì tó lè pẹ́ tẹ́ ẹ bá gọgùn sáàṣẹ́ lè ó máa gbé wá gbàgàdà ni ara wọn wá ń wálẹ̀ díẹ̀díẹ̀ mo ní bàbá mi mo ní ìjẹ́ tí ẹ mọ̀ pé Yorùbá nẹ́sìn
wọ́n ní Yorùbá ò nẹ́sìn, mo ní Yorùbá nẹ́sìn. Ṣé rí Lárúbáwá ìrun kíkí ṣe gbàṣàwò, mo ní ṣẹ̀ṣẹ̀ títí wọn ni. Wọ́n ní rárá o kì í ṣẹ̀ṣẹ̀ wọn kìdíkan mo ní kì í ṣẹ̀ṣẹ̀ wọn, mo ní ẹ wá worú eléyìí bàbá mi, mo ti gbọ́ ṣe bẹ́ẹ̀ ní kì í ṣẹ̀ṣẹ̀ wọn. Mo ní ìjẹ́ gbogbo orúkọ tí gbogbo wa ń jẹ́ ẹ̀ ṣorúkọ Islam ni. Bàbá mi lórúkọ Islam ni, orúkọ mùsùlùmí ni, orúkọ Islam là ń jẹ́. Mo ní ẹ ṣe bàbá mi wèrè ló máa ń jiyàn bàbá mi, ẹ máa gbọ́. Mo ní ṣe mọ̀ pé kánà ọmọ sàlàsálà kó tó gba Islam làwọn Ibrahim igba àwo lọ bẹ́ẹ̀ làwọn ọ̀ràn kan. Mo ní ṣe àwọn orúkọ kan tó ń jẹ́ àwọn orúkọ ẹ̀ náà ń jẹ́. Mo nígbà tí ànábì wá di ànábì ó yẹ kó orúkọ ẹ̀ change ká ní orúkọ ẹ̀sìn lélẹ́yìí. Wọ́n lọ́rọ̀ yẹn ò yé àwọn, mo bá tún bẹ̀rẹ̀. Mo ní bàbá mi kí ànábì tó jẹ́ òjíṣẹ́ ló ti ń jẹ́ Muhammadu. Mo nígbà tó tún gba Islam tó ń tàn mọ́lẹ̀ sí ṣé wọ́n change orúkọ onírárá. Mo ní Muhammadu náà orúkọ ọ̀ṣẹ̀ṣẹ̀ títí wọn, orúkọ abínibí wọn, orúkọ ọ̀ràn wọn, orúkọ ìlú wọn, orúkọ èdè wọn, orúkọ ohun tí wọ́n ń jẹ́ nínú ìran wọn. Balikisi tá a sọ kì í ṣe orúkọ ẹ̀sìn. Wọ́n lórúkọ ọ̀ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ní orúkọ olórúkọ là ń jẹ́, orúkọ ọ̀run oníran là ń jẹ́. Àti nínú Kristẹni àti nínú Islam orúkọ ìran oníran là ń jẹ́. Bàbá mi ìbá ní àwọn tí ẹ gbọ́dọ̀ farabalẹ̀ ń bí abadé yìí o, pé torí irú ọ̀rọ̀ yìí ó wá ta kókó. Mo lórúkọ ìran oníran òun là ń jẹ́. Mo ní ẹ wá wò, mo ní ṣe àwọn pé lánàá kan àròrí bẹ́ẹ̀ kò sí méjì tó jẹ́ kárórí. Àwọn generation tó ti ń dìde àti technology ló ń jẹ́ kọ́pọ̀ ló wá máa pé. Mo ní ní ìsìn wọ́n ń jẹ́ kó yé wa pé Muftau ṣókúta kọ́ náà pé ni àbí ládà àbí kí náà ti pè. Wọ́n ní ajára òkúta mìsúrà ládà tó ń fi ń gòkè ẹwà àwọn orúkọ yẹn. Yorùbá dẹ̀bọ̀ wọ́n lórúkọ ní ìjánu ọmọ níjánu ẹni. Àwọn orúkọ mi wà tó ń sọmọ mi lánàá tó ṣe pọ́n ló ba jẹ́ ọmọ yẹn jẹ́ nítorí pé orúkọ ni ò bá ògo yẹn lọ. Ọmọ mi kan mo sọ ní Islamia ní àná nígbà tẹ́sì yẹn ń jó àwa lára nítorí pé tá a bá rẹ́nìkan tó bẹ̀rẹ̀ kàrámọ̀ lé ní àwa ti ṣe wèrè ẹ̀sìn sẹ́yìn àti ya wèrè inú Islam sẹ́yìn tó ṣe pé tá a bá lọ sí wáàsí bí tógún tìjàtìjà nínú àwọn àwa ní bá ẹlẹ́bọjà àwọn Islam ẹgbẹ́ wa náà la máa dojúkọ. Àmọ́ ẹlẹ́bọ ni wọn ò sí lójú ọ̀nà, àwa la wà lójú ọ̀nà. Wọ́n ní Muftau kọ́kọ́rọ́ ṣé yẹn já ọmọ aládé àwa sógun ní wa nù, àwa ń gbé tẹni ẹlẹ́ni lárugẹ, à ń promote tẹni ẹlẹ́ni. Ìwọ tó rí ò bá pé tí làákàyè ò ṣiṣẹ́ ló máa sọ pé kí ni Fákànyìnsọ́lá ń sọ. Ẹni tí ń bá sọ pé orúkọ mi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ tó bá jẹ́ tó bá ro eye méjì lórí ẹ̀ ó yẹ kọ́kọ́ mẹ́nìyàn lọ sí yàgbà ọ̀pọ̀ ọ̀tún tàbósì nítorí pé mo sọ pé Yorùbá ni mí, Yorùbá nìran mi. Sọ́nẹ̀mù àwọn ọmọ mi kan Ògúnbíyì ni nítorí pé ó ní Ògún nínú. Àjàní tí bàbá wọn ń jẹ́ gangan òun ni wọ́n wá ń jẹ́. Ẹ wo bí tó ń sọ Ògúnbíyì wọn lólúwa bíyì ọba tí ọ̀nà orogún tí ò bímọ tí ò bí ọ̀nà tí ayé Yorùbá ti fi rún ó ti jì kò dẹ̀ sọ́nà méjì ju bí religion lọ. Òòṣà bíyì wọ́n sọ di Olúwa bíyì tàbí Jésù bíyì. Ṣé rí bí wọ́n ṣe brainwash wa nítorí tó bá sọ pé òrìṣà bíyì wọ́n ti wò ó pé bóyá spirit kan. Ẹ wo bí tí wọ́n bọ́ ṣe báyé ìran Yorùbá jẹ́. Mo kí ẹ̀yin bàbá mi tẹ́ kù nínú ìṣẹ̀ṣe àtẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ń join ní ìṣẹ̀ṣe àtàwọn ọmọ ọkọ tá a sọ pé ìṣẹ̀ṣe làgbà akíwa. Tí wọ́n bá sọ pé Ọya bíyì Ṣàngó bíyì Ọ̀ṣun bíyì bẹ́ẹ̀ni ṣe jẹ́ Ọ̀ṣúnnìkẹ́ báyìí Ọ̀ṣúnnìkẹ́ lèmi Ọ̀ṣúnnìkẹ́ Ìfakànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ òun lèmi. Nítorí pé ṣé a rí wọ́n ti mọ̀ pé àwọn orúkọ yẹn tá a bá ti ń jẹ láti ilẹ̀ kò ní possible láti káńkọ wa.
kò síbi tẹ́ lè dé wọ́n sọ pé kí ni rí lè mú ẹ tó bá sọ pé tó bá ní Ọ̀ṣun ní kẹwàá ní rárá religion lè mú ẹ wọ́n lè sọ pé ṣé muslim ní àbí christian ní muslim lè mú ẹ christian lè mú ẹ ṣe rí bí tí wọ́n program gbogbo ọpọlọ àwọn tó kàwé náà sí mo wá kí àwọn tí wọ́n kù nídìí ìṣẹ̀ṣe àwọn nìkan náà mórí bọ́ ìdí tí wọ́n fi mórí bọ́ ni pé torí pé ó ń déwájú ó dẹjọ́ ń dẹ́yìn ó ń daṣọ orúkọ wọn yẹn wọ́n á mọ̀ pé nùran kan ni wọ́n ti wá àtòrí religion gbogbo ogun ni wa asọ́nù àtòrí ẹ̀sìn nǹkan àmúṣagbára wọn lè bọ ni àti sọ́nù àsìkò tí nǹkan yẹn wúlò ládélẹ̀ yìí o ṣe rí àrà táwọn Fúlàní dá wọ́n ta màálù lọ́fà wọ́n dẹ̀ ń gbé ẹ̀jẹ̀ báyìí wọ́n dẹ̀ ń mú bí omi agbára kan nìyẹn ọmọ Yorùbá ló gbẹ̀sìn lọ́pọlọ yín dàrú lórí yín ti dàrú lẹ́tí mú kún mẹ́kọ̀ọ́ làákàyè yín ò ṣiṣẹ́ mọ́ kò function mọ́ nítorí religion kò sí kí ó ju kọ́rọ́ sí ọ̀rọ̀ sì ká wá gbé Kùránì kẹ́nà báyìí kẹ́ni wọ́n fẹ́ ṣe nǹkan fún yín tàbí gbé Bíbélì báyìí àwọn agbára àwọn bàbá wa lè máa fi defend ara yín àáfàá gan tó jẹ́ àáfàá kò lè di kọ́rọ́ sí kọ́rọ́ kọ́ wá ní Kùránì ń lò ń gbójúlé kó máa fi defend ara ẹ̀ lójú AK-47 kò jọ ní nǹkan bíi ká sọ pé ní nǹkan bíi 50 years ago sẹ́yìn 50 years 60 years 70 years tí wọ́n wá tí àwọn olórí burúkú má ṣàǹfààní ìran kan tí wọ́n wá gbé oríṣiríṣi ìjọ dé wọ́n á ní tó bá ti fẹ́ wọnú ìjọ both Muslim and Christian ń tó bá ṣe gbọ́dọ̀ jùlẹ̀ lọ dà sódò kó lọ rí mọ́lẹ̀ má sí lọ́hùn pẹ̀lú mámọ́nì èèyàn kì í sí lọ́hùn pẹ̀lú nǹkan míì àsomọ́lé àsokọ́ àsorì ẹbọ ni àsọṣe àṣọgbé ẹbọ ni àtìgbà tẹ́ ẹ ti wá ń ṣe agbára wo ló lékún agbára fún yín kí ni nǹkan tẹ́ ẹ fi change kí lè change fún wa nílẹ̀ Yorùbá ṣe bí wọ́n rẹ̀yìn wá ni wọ́n ti sanwó iṣẹ́ yín fún yín ẹ̀yin dínìdínì olórí burúkú kan tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ délẹ̀ Yorùbá wọ́n ti sanwó iṣẹ́ fún yín pé ó yá gbogbo agbára ara wọn ẹ máa lọ dínkù ẹ máa lọ dín agbára wọn kù ẹ máa lọ dínkù ẹ máa lọ gba nǹkan àmúṣagbára wọn tẹ́ ẹ bá ti gbà á lọ́wọ́ wọn ẹ máa gbé Bíbélì àti Kùránì lé wọn lọ́wọ́ ẹnu ń lọ nà ẹ sọ fún pé agbára tó ju agbára lọ fi Kùránì bá mi gbọ́ fi Kùránì bá mi gbọ́ bùkátà bí ipò lápọ̀jù fi Kùránì bá mi gbọ́ Kùránì wo ló bẹ́ẹ̀ gbọ́ níbo ló ti fẹ́ bẹ́ẹ̀ gbọ́ àwọn èèyàn kọ story book wọ́n sọ ìtàn ayé wọn síbẹ̀ wọ́n sọ bí àwọn ọ̀ràn wọn ṣe bẹ̀rẹ̀ àti ibi tó pin sí gbogbo bí àwọn ọ̀ràn wọn àkọ́kọ́ àwọn tó jíṣẹ́ láàrin wọn kọ síbẹ̀ wọ́n wá gbélé ẹ̀yìn ìran kan ẹ̀yin tó yẹ pé ẹ find out ran títí yín ẹ mọ bọ́rùn mi la ṣeṣe ẹ mọ bọ́sùn ṣeṣe ẹ mọ story tó rọ̀ mọ́ Ṣàngó ẹ mọ yìí tó rọ̀ mọ́ ya àwọn àfáà amukun mẹ́kọ̀ọ́ kan wá bọ́ sórí social media wọ́n máa ní ẹ ṣòbó lè lògùn ògùn lọ mẹ́mu kò sanwó náà ṣe lù ú pa kíní kan lọ ṣe kíní kan irú àwọn yẹn ni wọ́n sanwó fún pé ẹ lọ tá méjì ìran Yorùbá kó má bàa níyì lójú àwọn ọmọ ọkọ irú èmi ọmọ ọkọ yìí lánàá kan tí wọ́n bá ń sọ lànà tù láàlẹ́ la máa sọ pé kí ló ń jẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó dẹ̀ ṣe pé ọmọ òṣàlàwà àwọn orúnmọlẹ̀ ni wá àmọ́ ṣá Olódùmarè mọ̀ jẹ́ ká lọ rìn nínú ẹ̀sìn yẹn ó jẹ́ ká lọ ọbẹ̀ ó jẹ́ ká mọ̀ tún ká mọ̀ sí ó wá ṣẹ̀ṣẹ̀ wá ká ń kọ́ wa padà pé ṣé agbára tó ju agbára ó ń bẹ nínú tí Yorùbá gbé dání àwọn ọmọ àlè kan àwa sọ pé àrí kan sọ pé ìkan ṣe báyìí ó ní Kùránì lòún gbé dání ó ní tó ń bẹ ní sọmọ kìíní ìkejì ìkẹta ìkeje gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ti tòun báyìí ṣe aráyé tó rẹ̀ pé òfútù fẹ́ tẹ̀sán kánkán tí ò náà ṣáà ní lórí irọ́ sàkámàǹjẹ lórí irọ́ díje YK múlẹ̀ kẹ́nìkan sọ pé sọmọ kìíní ìkejì ìkẹta ta ló ti ẹ̀dá gbogbo sọmọ mọ̀tẹ́ mọ̀ pé méje ni ṣebí ohun tí kálukú tó ń fi brainwash ohun tẹ́ ẹ kà ohun sórí tó ń sọ fún yín lẹ́gbẹ́lé lórí òun lẹ́gbẹ́ lórí náà wọ́n ní gbogbo bí wọ́n ṣe ṣètò ayé àti bí ọjọ́ ìgbẹ́ni ṣe máa rí ló wà nínú Kùránì wọ́n ló wà nínú Bíbélì ó wà nínú ìwé Ifá náà alára ló ń gbéraga kálukú ń pàmpà ti tiẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń pàmpà Kùránì láti jẹun
ẹ wá wo bí tá a ti bára wa àwa ń bára wa jà nítorí ẹ̀sìn àwọn Haúsá wọ́n ń fojoojúmọ́ ṣe nǹkan ọ̀gbìn káti ẹ̀ sọ pé Ọlọ́run dìídì wọ́n wá ń dẹra wọn síra wọn wọ́n ń para wọn àwọn múùfù lórí Haúsá mélòó ní kàwé wọ́n ní káwọn máa kàwé gbogbo àwọn alókàwé náà rí ṣẹ́ṣẹ́ náà lọ síwájú èrò ẹ̀yìn náà padà dà graduation orílẹ̀-èdè Yorùbá yìí náà lẹ ti máa rí àti ilẹ̀ Yíbò graduation tí ń wọ mọ́rúwá tí ń ti tírọ́ọ̀kì lóyìnbó tí ń gọ̀kadà tí ń ru àbárù kiri ṣebí ìyá kan náà interview ní last year sọ pé graduate lòun kó tó di pé Ọlọ́run rán èèyàn sí tó fi ṣe láàánú ẹ wá wo bí tá a ti bára wa ẹ wo bí tá a ti bára wa ṣe bójú ọ̀nà la fi sílẹ̀ là ń tọ́nú gbó kiri ó dẹ̀ yé ẹ̀yin àfa kọ̀ọ̀kan ó yé yín ó yé yín dáadáa àmọ́ ṣá kí ni ká ti gbọ́ níbi tá a dé yìí ló ń ṣe yín àmọ́ ṣe bí mọ̀ pé òtítọ́ tẹ́ ẹ̀ sọ láyé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìámọ̀ ọjọ́ yámọ́ ni kì yámọ́ ti tẹ́ ẹ sọ fún wa yẹn tó bá ṣe pé lóòótọ́ lọ́jọ́ yámọ́ kìlì yámọ́ ti kan wà ọjọ́ tí bàbá ò ní ṣàǹfààní fọ́mọ ọjọ́ wálí káàrí àtù bímọ ní káàrí àtù wàlí káàrí àtù lẹ́dẹ̀ ń pè mí ògbédè lárúbáwá ọjọ́ tí ẹnìkan ò ní ṣàǹfààní fẹ́nìkan tí gbangba máa dẹkùn tí kedere máa bẹ̀ wò ọba tó ní wá ó máa bá dè yín lójú ọ̀nà ẹ̀ tó tọ́ra tààràtà àdàbí àyàfi tó bá ṣe pé bí ẹ̀sìn yẹn ṣe rí bẹ́ẹ̀ náà lẹ ṣe produce ẹ̀ jáde fún wa lẹ ṣe jẹ́ ká máa promote ẹ̀ tí ò bá ṣe pé àti jẹ àti mu títí yín ó wà nínú ẹ̀ tí ò bá ṣe pé yín fẹ́ ṣe kíni ẹ fẹ́ achieve ní di àwọn nǹkan kan nínú ẹ̀ lókù àwa ni káwa máa ṣe bọ̀ yìí lẹ́yìn yín káwa dẹrú ká dẹrú ká má lè rí talent wa lò èyí tí mò ń ṣe yìí ó ń fún àpàlàpà àfáà lò nínú orun wọn nínú ń fọ́ wọn lórí gan ṣé yẹn wá kayé lọ́dọ̀ ti tèmi iṣẹ́ tọ́ba tó ní mi tó gbélé mi lọ́wọ́ mò ń ṣe ẹ wá wo bí tẹ́ ẹ bá wa dé ẹ wo iye tí wọ́n ń ta apẹ̀rẹ̀ tòmátò wọ́n rà 70,000 rodo náà wọ́n rà 70,000 90 110 120 àpò ẹ̀wà lẹ́kẹ̀ǹkà àpò ẹ̀wà ńlá tí kò sí ní di 150 170 kékeré ni wọ́n tà ní 130 a lè ṣọ̀gbìn ọ̀wà lọ́dọ̀ wa a lè dá pẹ̀lú bọ́sà a lè gbíṣọ̀bọ̀ bẹ́ẹ̀ jẹ́ ní gbogbo àwọn nǹkan yà ń ṣe lánàá ṣebí Yorùbá ní ẹ̀wò òtí yẹn ó máa pọ́n báyìí ní tẹ́ ẹ bá ṣe é báyìí epo àwọn epo òrùn yẹn la fi máa ń jẹ lọ́dún yẹn lọ́hùn a máa kalẹ́ǹkù lé lọ́wọ́ báyìí ni káti ẹ̀ ní kì í jiná bọ̀rọ̀ à ń jẹ́ òde ń ṣara lóore wọ́n padà gẹ́ẹ̀tì wa wọ́n ń gbé kẹ́míkà wá fún wa pé ẹ máa lọ pa wọ́n díẹ̀díẹ̀ ṣebí gbogbo ẹ̀ là ń rí lórí íńtánẹ́ẹ̀tì ní nǹkan bí 3 years ago sí 2 years ago tí wọ́n ń fi ọ̀tá pìàpìà tí wọ́n fi ń preserve ẹ̀wà nítorí kòkòrò inú ẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ń gbé jáde ó wá ń pa wá díẹ̀díẹ̀ ìwọ tó bá fẹ́ sọ oúnjẹ pàbọ́ ilé ẹ o tó bá fẹ́ sí ẹ̀wà kọ́kọ́ fọ̀ àwọn ọmọ mi á ní ṣé mò ń bo ni máa kọ́kọ́ fọ̀ á fọ̀ bí ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin àìṣẹ̀ máa pàbọ́ ilé tá a bá máa pàbọ́ ilé gan a máa fi kán díẹ̀ sí gbogbo oró burúkú inú ẹ̀yìn á ti jáde lẹ́yìn ìgbà tá a bá dà á tún máa ṣàn dáadáa kó tó nípa ẹ̀ṣẹ̀ máa sè tá a bá sè tán báyìí ó máa mọ́ lólólóló ni àmọ́ ṣẹ́wọ̀ tó torí ẹ̀ ló ṣe pé iṣẹ́ ẹ̀rọ oúnjẹ rírà jẹ gan àgbá kò ní nítorí ilé olóúnjẹ wọn ò ní ṣe bẹ́ẹ̀ ó ní ó ṣe mímí lára láti máa ra ń jẹjẹ gbogbo àwọn ọmọ tán bá ra ń jẹjẹ kó lódùmarè máa dáàbò bò wọn wọ́n ń pa wá kú sára díẹ̀díẹ̀ ṣe rí pé wọ́n padà gẹ́ẹ̀tì wa tán kí ni tá a lè produce ẹ sọ fún wa ẹni bá lọ sóko dáràn wọn ò lè lo oko ní gbèríko gbogbo nǹkan oko ló wọ́n ẹ wá ti bí ìṣáná kíyèsí oògùn ẹ wo ojú ọdún yìí ṣó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe rí pọ́jọ́ ìsí ìbalẹ̀ june látúmù yìí yàtọ̀ sí ìtótúrọ̀ mọ́jú òòrùn lálálálá láti bí oṣù bíi 2 sí 3 tó yẹ kójò ti máa lá ni june láwà yìí tó yẹ kí àròdó òjò wẹ́líwẹ́líwẹ́lí tí àwọn nǹkan rẹ̀ oko tó fi máa gbérí gan kò sí ohun tá a lè dá ṣe gbogbo aláfẹ́ fi báyìí jẹun gbogbo òwe tẹ́ ẹ kà kí lè fi dà pọ́tẹ́pù ọmọ ọlọ́lọ́mí gbogbo kúdùs fún ẹ ò ní wálẹ̀ wọ́n ti ẹ̀dí tún fìyẹn jẹ bàbá ẹgbẹ́ àwọn mọ́dá ẹ̀yìn ó mú ọ̀dà àbí kí náà tiẹ̀ ti pè wọ́n single mother òun ti tún jẹ bàbá ẹgbẹ́ wọn inside life flower olówó láyé ń bá ṣe ayé òun bọ́ ní bùkátà ṣe òun bẹ́ẹ̀ ni títí ẹ̀ bá ti ta ṣe
àwa ń sọ fún wa látijọ́ yà àti ẹ̀wà ronú àgùntàn ò pàṣẹ ìṣídà àwa wà lójú kan bí ẹja náà kànga gbogbo àwọn ní ìsìn àwọn ọmọ lọ ra ẹja fún mi ẹja kòtí ẹyọ kan wọ́n tà ní 2,500 wọ́n dẹ̀ gé sí méje wọ́n gé sí méje ọlọ́kadà kan gbé mi ní last week ó ní bóun ṣe ń wò yìí ẹlẹ́yà mo ní mò ń jẹ yín ó ní bóun ṣe ń wò yìí bóun ṣe ń wo ayé òun ó lóun ṣe máa kọ lẹ́tà sílé tóun máa fi lélẹ̀ mo ní kí ló dé ó ní bóun ṣe ń ṣiṣẹ́ náà kò bára wọn òun àfowó oúnjẹ sílẹ̀ nílé kò tí ẹ̀ dọ́ òun ò ní sẹ́fíìsì òun ò ní kan òun ò tí ẹ̀ mọ bí ayé òun tí ẹ̀ ń lò òun ò mọ bí òun fẹ́ dá dúró mo ní àkọ́kọ́ ná ṣe rí ohun tó ń ṣe wáyìí kì í ṣorí wa ló ti bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ ní ìsìn bẹ́ẹ̀ ṣe wà yẹn máa kàwé tó bá ṣe pé lánàá bóyá àná kan àwọn bàbá títí wa bọ́n ṣe fún wa torí ní primary school ìjọ kan máa wà tó máa ṣe pé ìjọ hard work ni a máa dáwó ìjọ yẹn oríṣiríṣi nǹkan ẹni tó mọ ọkọ ló kàn ẹni tó mọ apẹ̀rẹ̀ ẹhún adẹ máa lọ sínú oko lọ gémọ̀ ni ẹni tó mọ gbálẹ̀ ṣe gbogbo àwọn kan yẹn a máa ṣe ó jèrè fún wa lẹ́nu mo ní ẹ wá wò ó ṣé ẹ mọ̀ pé ẹni tó lọ sí secondary school náà ó yẹ kí technical school wà lọ́dún yẹn lọ́hùn ẹ̀ achieve tẹ́ bá ti àsọ pé ẹ̀ lọ sí university tẹ́ bá dé bẹ́ẹ̀ bá ríṣẹ́ ẹ̀ ṣe kí ni ẹ̀ establish tẹ́ ti kọ́ yẹn ṣé yẹn wà mọ́ wọ́n ní òsì mo ní ẹ wá jẹ́ ká wò báyìí mo ní tọ́mọ yín bá wà ní primary school ó wọ JS1 ẹ̀ mà ní fẹ́ kó lọ kọ́ṣẹ́ mùsùlùmí tó bá kàn yẹn wọ́n á ní kọ́ mọ́ máa lọ ilé kéwú tó bá ti ń ti school dé ẹ̀dùn ọ̀nà kéwú tí wọ́n ń ké yẹn kí náà fi ń ṣe ṣé wọ́n níṣẹ́ kan tí wọ́n fi ń ṣe eléyìí ò sínú pé à ń tá méjì ẹ̀sìn o tàbá ń dọ̀tí ẹ̀sìn ó yẹ ká kọ́ lè ro ọpọlọ ó kèé sìn àwọn tí wọ́n jáde nílé kéwú kí náà fẹ́ fi ṣe káwọn náà tún jókòó kan tún máa káwọn ọmọ ní kéwú ni kí ni wọ́n fẹ́ fi gbọ́ bùkátà wọn àwa sọ pé òṣì pọ̀ nílùú òṣì máa pọ̀ nílùú nítorí pé kí ni orílẹ̀-èdè tọ́wọ̀n bá ti múṣẹ́ wọn lókùnkúndùn wọ́n ń dèrò ẹ̀yìn ni òun náà níbi tá a ti bára wa yìí èló lẹ̀ ń gbà nídìí kéwú èló àwọn òbí gan tẹ́ ń kọ́ ọmọ wọn ní kéwú ṣé àwọn gan jẹun kánú ṣé wọ́n jẹun kánú Yorùbá bìlífù lórí iṣẹ́ lóògùn iṣẹ́ irú èmi ìsèmi ò rọmọ lọ lé kéwú ó yá kírú tèmi wá pọ̀ ń lù kí làáfàá fẹ́ jẹ àáfàá mi kan wà lórí ètò yìí ara òkan mi wọ́n ṣe DJ ìdánwò wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń process iṣẹ́ mi ni bẹ́ẹ̀ dẹ̀ lọ́kọ tọ́mọ tèmi fẹ́ Táílà ni ó dẹ̀ tún ní farm tó ti ń sìn kan lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ó tún nílé kéwú àmọ́ ṣá kò bẹ́ẹ̀sì lórí yẹn dìrọ̀lẹ́ ló ń bẹ́ẹ̀sì pẹ̀lú àwọn ọmọ bọ̀ á ṣiṣẹ́ òjò ẹ̀ lọ láàárọ̀ mo ní àáfàá kan náà tó máa ń bá mi sọ̀rọ̀ àáfàá yìí ó ní wọ́n ti jẹ́ kó yóò pé òun tóun ké ní kéwú òun ò mọ̀ pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ tóun tún lọ ṣe yìí ṣe rí pé ẹ wo bí wọ́n ṣe bà yé àwọn èèyàn jẹ́ ẹ wo bọ́n ṣe pa àwọn èèyàn lókù ṣe rórí tata wá wà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ máa bá ṣẹ́yìn lọ nítorí ohun rere lẹ padà kó bá wa tó bá ṣe pé lánàá tó máa dé yẹ mọ́ dìde tí gbogbo wa bá dá sí ni ó possible ká má remain nínú ìyà àmọ́ ṣá ìyà tó fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ ó wá jẹ́ kán rí ọmọ Adéyẹmọ pé ìkà ni ó fẹ́ dàlúrú ni bàbá Bọ́lá Ahmed Jagaba of Africa ẹ lọ́dún mẹ́jọ yín tó máa pé ẹ ṣá máa bá ṣẹ́yìn lọ àwọn tún yà tún fọwọ́ sí pé new national anthem Nigeria we hail be hail ni ó kò ní àìrá aṣọ ọkọ ṣẹ́yìn ló kàn ní ìtàwọn ìbàbá wa Tinubu ẹ kárí dàn ẹ kárí hàn kárígò ẹnìṣó Ọlọ́run wà pẹ̀lú yín ṣe rí bí tá a ti bára wa àìtí rí nǹkan kan k'Olódùmarè wọlé ọmọ Adéyẹmọ tí ò ṣẹ̀ kò pààyàn kò kidnap kò báyàwó níyàwó sùn kò fàbẹ́ ọmọ ọlọ́mọ ya ẹ wá fi ẹni tí ó ń pààyàn tí wọ́n ń kidnap tí wọ́n ṣe gbogbo ẹ fi àwọn yẹn wọ́n ń gbádùn ẹni tí ò ṣẹ̀ tó dìde pé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ẹ wá lọ tì í mọ́lé ó lọ ṣẹ̀wọ̀n àrò ọmọdọ́mọ yìí máa ṣẹ̀wọ̀n ní àtúbọ̀tán yóò ní dá lórí ilẹ̀ àtúbọ̀tán gbogbo yín k'Olódùmarè wọlé àpọ́mọ Adéyẹmọ ò bá tèèyàn jẹ́ Ìgbòho Òòṣà kò lọ kidnap èèyàn kó máa bèrè ransom Ìgbòho Òòṣà ò dúró nídúró pé kílẹ̀ Yorùbá bàjẹ́
ó dúró ní dúró pé ẹ jẹ́ káwọn ọ̀ràn mi kan lálàáfíà ṣé tówó tí ò ní ni èyí tó ṣe pé àrọ́mọdọ́mọ yín á ṣerú àrọ́mọdọ́mọ yín á jìyà irun tí àwọn àrọ́mọdọ́mọ yín ò mọ̀ wọ́n á ròpù wọn ẹ lọ fi àjọ ọmọ aládé ọmọ Adéyẹmọ sọ pé gbà tó wọ́n kọ́kọ́ mú àwọn báyìí wọ́n di ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ àwọn lọ́wọ́ àtẹsẹ̀ ni wọ́n nígbà tó jọ́ kẹta làwọn sọ mọ́ pé àwọn lè túra wọn o àmọ́ ṣátá ẹ̀ bá ètè wá tú àwọn sílẹ̀ ẹ gbàgbé pé kọ́ńtì jẹ́ kọ́ńtì kó tó di pé wọ́n lọ tú ẹni ẹlẹ́ni sílẹ̀ olórí burúkú yín ṣebí wàkílù tí wọ́n mú ní gàngàn ṣebí lórí bẹ́ẹ̀ ló ti ń ṣayé ó ń ṣe fọlàfọlò àwọn protect ìran wọn ẹ̀yin olórí burúkú ọmọ aládé kan ẹ̀dúró ń dúró pé tí wọn ò bá mú Sunday Igboho Tinubu ò ní débẹ̀ ṣé àmọ̀ pẹ́gbà tó ń fi sílẹ̀ Tinubu padà débẹ̀ ọmọ Adéyẹmọ fọpọlọ ṣé ni ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní kan ẹ̀yin sọ pé Sunday Igboho pẹ̀lú ẹni tó fọwọ́ títí Tinubu fi débẹ̀ ṣebí ṣe lẹ fẹ́ kó kú kó má dúró ṣe bàbá àwọn ọmọ yìí àwọn Fúlàní tó ń gbé nípa tó ní gbogbo yìí tí Buhari lò lọ èwo ni wọ́n fi sẹ́wọ̀n nínú wọn tó bá kànràn yẹn ṣebí ilé olóyè náà lọ lọ́rọ̀ bọ́ọ̀sì ẹ̀ wọ́n kó gbogbo àwọn ọmọ aládé wọ́n kó gbogbo wọn lọ kì wọ́n sẹ́wọ̀n yìí tí wọ́n pa ẹ wá sọ pé kórílẹ̀-èdè yìí gbàtú sílẹ̀ kó lè gbàtú sílẹ̀ nítorí pé kí ni ẹ ti fẹ̀rú gbàbùkún ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ ti tá sílẹ̀ àdògán kú àdògán òkínàpù o kò gbára ń sọ o kò dé àwọn ìyá kan lọ́nà oko kò boko lóko jẹ́ o kò já pákí onípákí o àdògán òfàdíyá o ọmọ rí odó ni wọ́n fi fọ́ orí ẹ̀ torí wọ́n mọ̀ pé agbára ń bẹ àti kọ́pọ̀ máa lọ ni àáfàá tó jẹ́gbọ́n olóyè Sunday Igboho bàbá yìí wà bí tí wọ́n ti ń yan náfìlà èrò ọkàn wọn ni pé àáfàá àtọmọ Adéyẹmọ ń lò nìyẹn tágbà àwọn òfin ka wọ́n pẹni ẹlẹ́ni náà wọ́n gbé òkú àwọn méjèèjì lọ́dẹ ní Nigeria Air Force Nigeria Army wọ́n gbé òkú àwọn méjèèjì lọ àmọ́ bí tí wọ́n gbé sí títí dè ní ẹ wá ní kórílẹ̀-èdè yìí túbà kó túṣẹ́ kó lè túbà kó lè túṣẹ́ àfi tí kálukú bá pín tí kálukú bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ìmọ́lẹ̀ àdé òkùnkùn apárádà tó bá kànràn yẹn kẹ́ ẹ change national anthem títí lọ di èní títí lọ dọ́là Nàìjíríà ò lè túbà kò lè túṣẹ́ nítorí pé kí ni ẹ ti ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ àwọn ọmọ ọkọ ẹ ti tẹ̀jẹ̀ wọn sílẹ̀ ẹ̀jẹ̀ àwọn tí ò ṣẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ti tẹ̀jẹ̀ wọn sílẹ̀ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ nílùú mi tí wọ́n lọ pa babo ní baba mọ́lé tán ṣamọ́lé wọn ò rí wá di òdòdó ṣe láti lásẹ̀ ìsídè mi wọn ò mẹ́ni tó pa wọ́n every blessed day ni wọ́n ń pààyàn bẹ̀ yẹn káti ẹ̀ sọ pé díẹ̀ lọ́wọ́ ẹni tó fi jọba púpọ̀ lọ́wọ́ aráàlú nítorí táráàlú tí wọ́n bá ti múra wọn tó ti ṣọ̀kan báyìí ìjọ ẹ̀ ni wọ́n máa bọ́ lóko ẹrú ẹ̀yin kan dìde tó bá kànràn pé ká tún mọ rírì ń tọ́ ọmọ Adéyẹmọ ṣe ẹ̀yin olórí burúkú kan dìde ẹ̀ tún dìtẹ̀ wọ́n ti ẹ̀ ń pè ìyá kan ní ìyá àjàkáyé èmi mọ̀ pé tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jìyà olódodo ajẹ́ ń bẹ̀ ìyá yìí sọ nínú gúrùpù kan tí mo wà pé Sunday Igboho lè ní ọkọ̀wé àwọn jẹ àlàǹkà sí yín ojú apá bàtà apá jíwíjíwí etí ẹ̀ èlò lẹ́dá ìṣẹ̀dọ̀ ọmọ Adéyẹmọ gbógun tì yìí a ṣe yín ṣìbá láṣìbolo a dà yín láàmú a wáṣẹ́ tẹ̀ ní lè ṣetán fún yín kọ́mọ Adéyẹmọ kẹ́ ẹ máa sọ pé kówó jẹ wíwọ́n epo ni àbá ìrówó rà ẹ̀yin olórí burúkú somebody ẹ̀yin aṣòṣì máa ń mọ̀ ṣẹlẹ̀yà mọ̀dà ṣẹlẹ̀yà gírámà tiẹ̀ nírú àwọn yẹn ẹ̀yin olórí burúkú ẹ̀dá ẹ̀dọ́ kówó jẹ èló lẹ́dá èló lówó yín tó bá kànáà pé ká fi re san ire ibi ni wọ́n tún fi ń san bí fọmọ Adéyẹmọ àwọn ọ̀yá yín tẹ́ ẹ wá tẹ̀lé àwọn ọ̀yá yín tẹ́ ẹ láwọn náà máa gbé yín délẹ̀ lérí ẹ wà bọ́bi tó gbé yín síṣẹ́ bí ojoojúmọ́ náà fi ń kọ́ ọmọ ọlọ́mọ lọ sẹ́wọ̀n ìyá yín onítìrí tẹ́ ẹ sọ pé ibi rere ní máa gbàdà gúnlẹ̀ sí ó yẹ wo bí tó dé ẹ̀dákùn ò ní fèrú gbàbùkún lórí ọmọ ọlọ́mọ kó náà wá rọ́nà àbáyọ àdàbí àyàfi tẹ́ ẹ̀ bá robi sọ́mọ Adéyẹmọ wọ́n ní ká tọ̀ sójú kan kó ṣùkùṣùkù ẹni ẹ̀ máa ṣe tiyín lọ́tọ̀ ni bẹ́ẹ̀ làwọn àgbààgbà kan dẹ̀ wà ẹ̀yin àgbààgbà tẹ́ dìde ń gbà tọmọ Adéyẹmọ pé ẹ lọ mú ẹ tì í mọ́lé ìṣọmọdé níyìn ni ìṣàgbàgbà níyìn ni
bí tó bá balẹ̀ kò tún kẹnu mọ́ fún ẹ àrọmọdọ́mọ yín wọ́n máa padà ṣerú ni wọ́n dẹ̀ máa padà ṣí ẹ wọn ní àdàbí tó bá ṣe pé Sunday Igboho dì sá fún nǹkan tẹ́ ẹ ṣe fún inú ìrìn àjò yìí náà nìyẹ́ ẹ̀ kú sí ìyá ẹ̀ ní ṣòbó ní tí bàbá Tinubu bá wọlé ó máa bẹ́ẹ̀ bẹ àwọn ìjọba wọn á fi ẹ́ sílẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀ wọ́n ọ̀gbọ́n ni ìyá ọmọ Adéyẹmọ sọ pé a ti bẹ gbogbo àwọn tó yẹ ká bẹ̀ wọ́n ọ̀gbọ́n ẹ jẹ́ kí n lọ bẹ́ẹ̀ bẹ lọ́hùn ìjọ kejì síjọ kẹta nìyá ẹ lọ ìyá ẹ dẹ̀ lọ lélẹ́yìí wọ́n fi ọmọ Adéyẹmọ sílẹ̀ níbi tó wà lẹ́sẹ̀kẹsẹ̀ ni kẹ́ ẹ wá bí a mọ́ ìyá Sunday Igboho mi ìpè yín sunkún mi ìpè yín sárùn ìyá dáadáa ìyá gbogbo Yorùbá gbogbo ìgbà tó bá tún dìdí ogun pẹ̀lú ọmọ yín ẹ máa pa gbogbo wọn ni ẹ pa wọn gẹ́gẹ́ bí ìyá tèmi ṣe dúró tì mí torí ìyá tèmi ò sùn lọ́rùn abiyamọ ni ẹ dúró tì wá délẹ̀ kó ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀yin olòṣì burúkú yìí ẹ wá wo bí tẹ́ ẹ bá wa dé àtàfà àti tó níbẹ̀ lẹ́nu àti tí nǹkan ẹ̀ dàbí ti wèrè àtàwọn tó yẹ pé àlùjọ̀nù ni wọ́n ń pè tí wọ́n ń sọ pé àfà làwọn ṣé rí bí tá a bára wọn dé Yorùbá nation kò ní wáyé wa Islam nation làwọn orí yìí ti dàrú ẹ ti forí gbálẹ̀ Islam nation nílẹ̀ aládé wọ́n sun gbogbo yín náà ni Islam nation kẹ̀ àtìgbà táwọn bàbá ti wá fi tẹ bídó ṣé Kùránì náà lò ní àbí Bíbélì àbórí ń ta yín ni Ifá ni wọ́n fi tẹ gbogbo ilẹ̀ Yorùbá ìdó ẹ wá sọ pé Islam nation lẹ́fẹ́ tani àti tani níwájú tani lọ́dọ̀ tani ẹgbẹ́ bí gba àbájúmọ̀bí gbogbo ọ̀nà ṣorí burúkú ìgbà kan làwọn àfáà kan dìde náà ní ẹ bánà tán lò yẹn orí olóko àwọn òtí ẹ̀fẹ́ tí wọn bá ti lè lo Kùránì tàbí kán lo Kàábà ṣe rí ibi torí wọn ti jò sí àwọn náà kọ́ ọ̀rọ̀ bí ẹrú òkò wọn nu ayé wọn wáyé wá ṣerú ni bí èmi bá fẹ́ ṣe nǹkan bí táyé mi dé yìí babaláwo ni máa pè kán wá bá mi ṣe ìjọ ń bá máa ṣọjọ́ òbí mi máa pè wọ́n sínú ilé mi ó yẹ ẹ máa súre fún mi àlà ń káṣí yín tàyè bí èmi ọ̀pá àfà torí mi nǹkan yín jẹ èyí tó bá jọ ọmọ ọkọ nínú àfà á jókòó táwọn bàbá tó ṣẹ̀dá tèmi wá sáyé ni ẹ ṣàdúrà fẹ́mi nílànà ti tèmi ẹ̀ àfà yìí tí wọn náà bá gbàgbọ́ ṣe àwọn sákàrì kan máa fọ́ ṣé àmọ̀ pé lánàá kan tẹ bá fẹ́ ṣèkó mọ́ babaláwo á lọ pe pásítọ̀ tàbí kán pe àfà ẹ wá wò ní ìsìn kálukú náà ti létò ètò bí wọ́n ṣe máa ṣèkó mọ́ ó wà láti ilẹ̀ o àmọ́ ṣé wọ́n sọ pé àwọn ò fẹ́ kí wàhálà wà kí kálukú fàlàáfíà ṣe sí ẹni àmọ́ ṣá ní ìsìn bẹ́ẹ̀ nìkan kúnú wọn sinra wọn ilẹ̀ ló ń jẹ òkú kan fàdúrà sí ni ọ̀pọ̀lọpọ̀ tí n bá kú kí ilẹ̀ rẹ ní sinmi ló ṣe ń lọ ṣe Islam ló ṣe lọ ṣe kìrìsìtẹ́nì kò sí nǹkan méjì ìhun tẹ́ ìṣe tẹ́ ìgbàgbọ́ yìí ẹ̀ tó yẹ pé rọ́nsáìdì ni ẹ lò gbé sí ayé ìrọ̀rùn wọ́n ti sọ fún yín pé nú ayé yẹ̀wọ̀n ló jẹ́ fún nígbàgbọ́ òdodo àwọn ọmọ ọkọ wá bọ́ọ̀sà ẹ̀ máa lépa ẹ̀mí tiwa gbogbo yín lẹ máa kú bájá ṣe ń kú tòun tògbóró ẹ̀ kú dànù ẹni bá roku sí mi á kú o dandan ni èmi ò sínú pé mo fi yín sí fílẹ̀ fọlọ́hún ọba tó fọwọ́ lẹ́rán tí ń wò ṣe tó o bá gọ̀ ọmọ mi kan ní para ẹ̀kọ́ òpùrọ́ ọmọ kú má dìra ikú pa ẹ́ gbogbo ẹ̀ wá di upside down ẹ wá dorí gbogbo ẹ̀ kodò tá a bá fẹ́ kí ìlú ìdá lẹ́dìí tó bá ti mú àfa àtọ́ mú pásítọ̀ ìlú ìmáadá àtàwọn babaláwo olórí burúkú kọ̀ọ̀kan nítorí wọ́n máa ń join together fáwọn olóṣèlú ni àfa pásítọ̀ babaláwo àkọ́kọ́ náà rú àwọn babaláwo yẹn wọ́n máa pọ́n ni aṣọ wọn máa ń pọ́n ni bẹ́ẹ̀ jẹ́ làwọn àfáà tó ṣe pé wọ́n ń join together àní mi ọmọ àdìdì máa ṣe àdúrà fún àwọn politician yẹn tí wọ́n bá fẹ́ wọlé ni wọ́n lè fún wọn ní 50 million owó tó ìpẹ́ tẹ́ ẹ bá ná tààrọ̀ ọmọdọ́mọ yín ò ní dé bá bàbá ló mú san ọmọ lẹ́yìn kan làwọn ọmọ yín máa padà dì láyé wọ́n ṣe yẹn lọ́gbọ́n rí ká bá wá wọlé tá kò ní sí ọkọ̀ fún wọn mọ́ ẹ wá sọ pé ayé tí yín náà nítumọ̀ sí kò lè nítumọ̀ sí yín nítorí ẹ ti fèrú gbàbùkún ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti bà nǹkan jẹ́ ọmọ aládé ò lè dá rorí àfi tó bá rà àfà ọmọ aládé ò lè dá ìṣòro ara ẹ̀ kò lè dá gbé
kò lè dá tọ́sọ̀rọ̀ ààrẹ àfi tó bá rí pásítọ̀. Àwọn bàbá yín ló sọ pé we don't need to enter plane before you go London. Just keep your prayer, you will be there. Ṣé ti rí bàbá Adébóyè sọ bẹ́ẹ̀. Bàbá yìí dẹ̀ ń sọ̀kalẹ̀ nínú prayer inú plane ni o. Ẹ wo bí wọ́n brainwash yín dé. Àná kan nígbà táwa náà ta fi ń wò pé bóyá gbogbo bí wọ́n tiẹ̀ ṣe sọ yẹn bóyá lóòótọ́ Ọlọ́run ọba ló rán wọn. Èmi kúkú mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ àfáà mi gbogbo ìgbà yẹn. Èmi mọ̀ nítorí pé gbogbo ẹni ẹ̀dá tí ó bá ti ṣàwárí ààrẹ tí ó gbà fún spirit ààrẹ aṣẹrú ayé ni. Àwa dẹrú lẹ̀ báyìí akẹ́sàríkà ẹlẹ́gbẹ́kìbàrù wọ́n dẹ̀ àwọn náà dẹ̀ lo pákéjì tiwọn kò dẹ̀ sí méjì kan lè rówó owó ẹgbà ni kan lè rí gbà ní ibi tẹ́mi bá sẹ̀bi tèmi dẹ̀ tí n bá fẹ́ fún ẹ lọ́wọ́ kò dìgbà tó bá ṣàdúrà bí olórí burúkú kò kan èmi tí n bá fẹ́ fún ẹ tẹ́mi mi bá yọ̀ǹda màá fún ẹ ìwọ gá tún máa surprise gbà o expect kìíní àmọ́ ṣá pé kó o wá sọ pé kó o rí rẹ nírìí pé ẹni Ọlọ́run kúkú ni wá o wá síwájú Fákànyìnsọ́lá lọ wá ń lọ sọ àwọn ọ̀rọ̀ kan tàbí àwọn ọ̀nà brainwash kan òun lọ ṣeṣe kan wàláhì òfo ló máa bá dé ò ní gbọ́ ku nítorí pé màá jẹ́ oyè pórí tèmi ti pé bèbí ti ṣẹ́jú ọmọ aládé wá jẹ ní àwa lọ ru yẹ̀pẹ̀ sínú àpò ìyẹn tí ẹ̀kọ̀ọ̀kan ń bí mi nú ẹ lọ́wọ́ gbẹ ìkúlé mi ń bí iṣu arú àpò àti gbíṣu agbin ajẹmakẹ́tì rẹ̀ báyìí àti fún ewédú àti gbin ata ànálálẹ́ ata alọ́ra ata kì í ṣàtẹ èso ìtàn ti lẹ́ torí tó bá kọ́ lé ata tó bá ti hù ó máa ṣí ẹ̀tún lọ tún lẹ́sìbòmí kò tó lè dìvẹ́lọ́pù ni ọmọ aládé ò wá lè dárò oko mọ́ àwa ń ṣọ̀gbìn inú kọ́ńpáǹdì nítorí kébí má bàa pa wá ẹ wo bí a ti bára wa ìgbà tó ṣe pé gbogbo àwọn ọ̀rọ̀ oko náà ti pa tán gbogbo náà ti wá sí gbòòrò tá nìyẹn náà ta ló wà ń bẹ̀ lọ sí gate fún gbogbo aláàdẹ̀dá lọ sóko mọ́ gbogbo àdí Fúlàní náà ti kó bẹ̀rù bọjọ sí lọ́kàn bó o bá máa kọ́ lẹ́sì ìfàyè ibi tó o máa gbé àpò tó o máa yẹṣu sí tó o máa àtàgbàdo gbogbo ẹ̀ lágbè ṣọ́jọ́ tá a gbìn yẹn ni ata máa yọ ṣọ́jọ́ yẹn ni iṣu máa yọ ṣe bí ọba tó ní wá mú ètò sáàrin ara àwọn kan máa wọ ọ̀gbìn náà máa ṣe ọ̀gbìn oníkòkó wà olóbì wà ọlọ́gẹ̀dẹ̀ wà aláta wà tòmátò wà onípákí wà ẹ̀wọ̀n tí gàrí dà ike ọ̀dà gàrí lẹ́kọ̀ọ́ ní 5,000 ní Ògùn State wọ́n tà ní 3,500-4,000 ẹ wo bí tá a ti bára wa ike ọ̀dà gàrí àtúwárí kọ́kọ́ gàrí rà mọ́ tá a máa ń já ní lẹ́bù kò sí mọ́ ibi tó bá ti máa rí sí ike ọ̀dà kan sí tó bá ti lọ wọ́n á sọ fún ẹ pé 6,000 ní lílọ ìtọ́ tí ìlọ náà máa pè ní 5,000 fún ẹ ṣáàrí wọ́n mọ̀ọ́mọ̀ ká ń kọ́ wa ni torí pé tó bá dé ohun tó bá ṣé ẹni tẹ́bí ń pa kò ní sọ̀pọ́ọ̀tì wọn ẹ wo bí tá a ti bára wa ọmọ aládé wa jẹni tó ń wà lé tẹ́rù ń bà nígbà ayé àwọn bàbá wa tó bá gbọ́ hẹ́yì èèyàn ló máa bá ń bẹ̀ ìgbà yẹn wọ́n fà wọn síkírítì sílẹ̀ lóríṣiríṣi ṣọbọ́ lórí burúkú yìí lẹ́dẹ́ lẹ sọ pé bọ́n gbogbo ẹ̀ ẹ̀yin tó máa padà fi rúbọ gbẹ̀yìn ẹlẹ́bọ ni wọn gbọ́dọ̀ ṣe dísàn gbọ́dọ̀ ṣe dáàtì orí tèmi ti pé o ṣé wẹ̀rẹ̀ dọ́dọ̀ bí kò kàgbá kò ní dáa fún gbogbo yín bí tẹ́ bá wà àwọn bàbá wa lánàá tó bá dénú ọkọ wọn lásán tó sọ fún ọ pé o fẹ́ lọ mú nǹkan bẹ̀ wàá ṣá ìràwé títí wọn máa fi dé ní kí ló ń pè ní ràwé àwọn ewé tó máa ń bọ́ sílẹ̀ yẹn òun ni ràwé bóyá ti kòkó bí tóbi ṣàtòrò kó máa fi dé ní tó bá dẹ̀ jẹ́ ilé onílé náà ló lọ bó ṣe dàsìkò ọdún yìí tá a bá travel lọ tí kálukú travel lọ sílùú ẹ̀ tó o bá lọ ṣe èrè lọ́wọ́ ní onílé wàá gbálẹ̀ títí dìgbà tó máa fi dé ní ṣebí wọ́n sì kí ara wọn ni gbogbo ìgbà yẹn ẹ̀sìn àlàáfíà ló wà ń lù ìṣẹ̀ṣe ẹ̀sìn àlàáfíà Islam gbà yẹn ẹ̀sìn àlàáfíà Kristẹni gbà yẹn ẹ̀sìn àlàáfíà bọ́ọ̀sì wọ́n ti sọ fún ẹ pé ààyè ìfikọ́lé ìrìmọ́lẹ̀ ẹbọ ni ìfikọ́lé ẹbọ ni
ìrẹ̀ ìfikọ́rùn ẹbọ ní ìsọgbàdí ẹbọ ní ìsọkìdí kan ẹbọ ní ẹ wò àmọ́ sáwọn ọ̀ràn méjì kan mo gbà fún àwọn tó ń kó wọn pọ̀ yíbò àti àwọn haúsá yẹn wọ́n gbà síláàmù wọn fi ṣẹ̀ṣẹ̀ wọn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá rí wọn ti ń pé náà o ṣé ẹ mọ̀ pé ìgbà tó máa padé légíwá ìgbà tó máa padé légíwá yẹn àbí múrítàlà ṣé ẹ mọ̀ pé jọ́ Jímọ̀ ni ìgbà tó lọ kírun ló bá wò pé òun lọ síwájú Ọlọ́run Allah òun ò gbọ́dọ̀ di nǹkan kan lọ mímọ́ lòun fẹ́ lọ bọ́ lọ́hùn ọ̀pọ̀ pàtí ààbò ó lulẹ̀ lọ́wọ́ kan ẹ lọ́wọ́ ń sin àwọn àfáàtẹ̀ ni wọn ò ṣeré rárá ẹ lọ sórí Múbàrí kẹ lọ kágbádá sókè bàbá ń dè burúkú ṣe wèrè kó kú kó gún dẹnu mọ́sálásí ká ẹjà bí wèrè ni kálukú dúró re ni mo gbà fún bàbá Máàmù Máṣáyì bàbá yẹn wọ́n fi ògùn sórí Múbàrí fún bàbá àwọn bàbá títí wá nìyẹn àwọn bàbá tiwa tó rí wọn pé tí wọn ṣẹ̀sì kọjá làákàyè àwọn gan dira ọba Solomon Kẹ́mi Ọlágùn wọ́n ní má dira ikú pa ẹ́ bàbá yẹn dé mọ́sálásí jọ Jímọ̀ ojú sùnùkùn ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi ń wò ó bàbá yẹn ti dira wọ́n wò pé ẹrù ọmọ òtẹ́lú náà gbé sórí Múbàrí ní kírun lórí Múbàrí lẹ́nìí ọ̀tọ̀ níbi tí bàbá oní bàbá ti kírun ṣé ẹ mọ̀ pé tó bá ṣe pé yìí tẹ́ ẹ sọ pé ẹ bọ ní gbogbo ẹ máa kú síbẹ̀ ni ẹ wá sọ pé kú ṣe ìdílé kú ẹ ti ń ṣi èrè ẹ ń sínwín ẹ̀yin tẹ́ ẹ kú tó ṣe pé ẹ tún ní jẹ́ kára aráalé gbádùn àsìkò yóò tí ìkú ẹ̀kan bọjọ́ ọlọ́jọ́ lọ ni ẹ máa dààmú ẹ máa yí gbogbo lépo kánìkan yí lépo máa tún pa ni toró lórí burúkú ní àsìkò tó yẹ ká ẹ protect ara yín ẹ protect ara yín ẹ lajú sílẹ̀ ẹ tún máa jẹ̀bi ikú lọ́dọ̀ ọba tó ní wá pé àsìkò tó dẹ̀ lajú sílẹ̀ wọ́n dẹ̀ pa ẹbọ ni wọ́n bá ṣe léyìí ẹbọ ni ẹ ń ṣe èrè ẹlẹ́bọ lèmi o ṣé ẹ mọ̀ pé mi ò fọ́ fún yín ẹlẹ́bọ lèmi yèyé ni mi ò ṣà ni mi ṣe wèrè dọ́dọ̀ tèmi kó o kàgbá kò ní mi ní bá ti ẹjẹ́ mi ní sọ pé kọ́lọ́kọ́ má rògbòdò mi ní kọ́lọ́dọ̀ má ròdò mi ní sọ pé ni tó lọ kó má dé àmọ́ sáwọn tó bá sọ pé ó kubi tí fákànyìn sọ́lọ́ ọ̀ṣun ní kẹfẹ́ gbà wàá jẹun tó máa há ẹ lọ́fun wàá ṣẹ̀sí kẹ́yìn ayé ẹni à ń kọ́ fún yín ẹ̀ ń parẹ́ ṣebí ohun tó kó bọ́ pọ̀lọpọ̀ nìyẹn kan tó ṣe ẹ̀rù tí ń bà yìí a mọ̀ pé kú kan ló máa pẹ̀dà kò dẹ̀ sí kú tó máa pàgbàlagbà tá ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀ ẹ̀ ń ṣí èrè yóò tí ìkú ẹ̀kan bọ́jọ́ ọlọ́dún tí ń bà yìí wọ́n bá sọ pé kán ṣe lé kán ṣe tọ̀hún irọ́ ni a máa sọ fún yín pé ọba tó máa fọwọ́ lẹ́rán ṣé kò sọ lọ́hùn ní gbogbo àwọn kidnappers ẹ̀ náà ń kùnyàn náà ń gorí èèyàn ìwọ tó o bá ti wá lọ slack táyé ẹ ti bàjẹ́ tó dẹnu lẹ̀ tí wọ́n fi ba tiẹ̀ jẹ́ ọba tó ní wọ́n máa fọwọ́ lẹ́rán mo jẹ́ àyò ọlọ́run ọba òrin lẹ́yìn ìrìn wèrè sórí burúkú kó o ṣe wèrè lọ síbi tí ò yẹ kó o lọ ayé ẹ bàjẹ́ nìyẹn. ẹ wá sọ gbogbo ayé agbádọ̀ máa dìfẹ́ǹdì ẹ̀sìn wa òun dìfẹ́ǹdì ẹ̀sìn gbogbo àwọn tó dẹ̀ wà nínú ẹ̀sìn yẹn ayé wọn dẹ̀ ṣàmálámálá kò sóore kankan tẹ́ ẹ lè ṣe fún wọn kí ni purpose of ẹ̀sìn tẹ́ ń gbé lárugẹ tó ṣe pé kò sáànú kankan tẹ́ ẹ lè ṣe fáwọn èèyàn àfàwọn ọmọ ọkọ tó bá wà nínú àwọn ẹ̀sìn yìí nìkan náà mórí bọ́ kádẹ̀ tó lè rọ ọmọ ọkọ náà máa lè pọ̀ lọ́bìbà torí àwọn tó ń fẹ̀sìn jẹun ló pọ̀ àwọn tó ń fẹ̀sìn jẹun ló pọ̀ a bá ti ń sọ̀rọ̀ tó bá ti ń takò wọn òun lè máa rí tán máa fún wa lésì kẹ́nìkan á wè mí ṣùṣù sì kó lẹ́lẹ́bọ̀ lèmi kínú máa bí mi àwọn wo ló ṣẹ̀mí kalẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí náà ń rúbọ ọpẹ́ ẹ̀ ń ṣe sàránù Islam ẹ̀ ń rúbọ ọpẹ́ nínú kìrìsìtẹ́nì àwọn bàbá náà dẹ̀ rúbọ ó ń ṣèrúbọ f'Olódùmarè kí wá ní wèrè kí ló ṣì kí lórí burúkú kí ló fara dáadáa kí ló fa yamayama
ẹ lè fẹ̀sùn kó wa lómi ọbẹ̀ jẹ orí wa ti pé bèbí ti ṣẹ́jú níbi tá a bá dé yìí bèbí ti ṣẹ́jú o bèbí ti ṣẹ́jú orí wa ti pé nǹkan kan lèmi tí ẹ máa ń ròjù pé nínú Kùránì ìsìn wọn lè sọ pé ilẹ̀ Yorùbá kan wọ́n kọ síbẹ̀ ìbẹ̀lẹ̀ tí wọ́n mọ̀ pé history wọn ni history tí wọ́n ní inú bíbélì náà history dẹ̀ ni tá a bá dẹ̀ wọnú bíbélì àti Kùránì àwọn orúkọ kọ̀ọ̀kan máa ń wọ́n á ní kan Dáúdà ìkan Dáfídì ṣẹ́ẹ̀tìrì word and opposite ni Kùránì àti bíbélì word and opposite ni bọ̀ ẹni bá dẹ̀ lè dárò orí ló máa mọ ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹni bá lè dórí rò ló máa mọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ bàbá mi kan mo ti sọ history yẹn rí ó dà pé bóyá ṣé kìí ṣe London náà wà ní àbí Germany wọ́n ní lásìkò àwẹ̀ ni wọ́n ní òyìnbó yẹn bá dé wọ́n ní ló bá ro oúnjẹ dé ló bá ní pé kóun gbà lòun bá nóun ò jẹ ìjọ́ kìíní gbà tó tún di ìjọ́ kejì wọ́n bá sọ pé ṣáwọn ti jẹun náà sọ pé rárá wọ́n bá ní what happened to you I'm fasting wọ́n ní òyìnbó yẹn kọ́kọ́ jó pé you are fasting wọ́n ní yes wọ́n ní kò ṣe méní kò ṣe méjì ọ̀nà kọ́kọ́ wò ń ràn ó nẹ́sẹ̀kẹsẹ̀ attitude òyìnbó yìí ti change sóhun wọ́n ní post táwọn wà nígbà tó máa di bí ìjọ́ kẹrin síjọ́ karùn-ún petition làwọn rí òkè bíi pé kéèyàn wà lókè pàápàá kan dẹ̀ jáyàn padà sí pẹ̀tẹ́lẹ̀ pé kó máa lọ ṣerú ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ kí wọ́n náà wá bíi pé kí làwọn ṣe tí àwọn fi deserve eléyìí wọ́n náà sọ fún un pé ìwọ torí òpè torí ẹ bá pé ni wọ́n náà bí òun pé ṣé Yorùbá lòun àbírin ó náà sọ pé Yorùbá lòun ní ìwọ wá ń lọ gba àwẹ̀ o nígbàgbọ́ nínú Ọ̀rúnmìlà o nígbàgbọ́ nínú Ifá wọ́n ní bóyìnbó yẹn ṣe ń sọ fáwọn ni pẹ́yìn tẹ́ ẹ ní nǹkan original lọ́wọ́ tó yẹ pẹ́pọ̀ tó yẹ kó wà kan lélẹ́ ìwọ wá sọ pé òun gba àwẹ̀ máa padà gba ẹni wọ́n náà lò bí 2 months nípò tó fi àwọn sí yẹn pé gbà táwọn ṣẹ̀ṣẹ̀ wá lọ́ba táwọn náà kọ́kọ́ wá ronú àwọn kan ro ni làwọn bá lọ́ba padà ó náà ẹ̀ṣẹ̀ wá pa àwọn sákèésì lóríṣiríṣi ló wá fi gbogbo ìgbésí ayé tóun náà ń lò ló fi wọn láti gbà yẹn làwọn ti convert sí ṣẹ̀ṣẹ̀ ìkan náà ó nígbà tóun fẹ́ kúrò nílùú òkè wọn láwọn ní ọmọ ọkùnrin kan ṣoṣo tó wà nínú ọmọ bàbá yẹn bàbá ìyá àwọn yẹn ò bọ́kùnrin ìyá àwọn wá bọ́kùnrin àwọn nìkan lọkùnrin tó jẹ́ pé lọ́mọ ọmọ bàbá yẹn tó sì ń rí wọ́n nígbà táwọn á fẹ́ kó ń lu òkè so wọ́n wá fáwọn ní nǹkan kan sínú ara wọ́n náà jẹ́ kó yé pé ohun táwọn fún ẹ̀yìn wọ́n ní bí owó ẹyọ ni máa fi sínú àpò ẹ̀ ẹni wù ẹ̀ tó bá ń lọ tí lè bá pọ̀ fírí tí gbogbo ẹ̀ fẹ́ dàrú tó ń mú gbogbo wọn kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ̀ kọ́ máa pààyàn báyìí lẹ́gbẹ̀ẹ́ kò ní dọ́dọ̀ ẹ̀ bàbá yìí ní lọ́dún yẹn mi wá mo rí bíríìjì bí tó ń tẹ̀ sọ pé ó ti ṣẹlẹ̀ wọ́n ṣe sọ pé àwọn àmì pé bí wọ́n ṣe ń yìnbọn pa àwọn èèyàn ní ẹ tákò pé ráyọ̀ tí yẹn ṣàṣẹlẹ̀ wọ́n ní nǹkan kò bá wọn wọ́n náà wọ́n ṣá wà ń bẹ̀ gbogbo bí wọ́n yẹn ṣe lọ pé àwọn ò rí tracy sí pé nǹkan kan ṣàwọn wọ́n nígbà táwọn wá délé làwọn á sọ pé Jésù lọ́ba wọ́n nígbà táwọn tún wá dé church pásọ̀ wá wàásù pé gbogbo owó tó ṣe pé wọ́n fún ẹ ní nǹkan pé kó o fi sára òun sí lọ́hùn pẹ̀lú mámọ́nì kò síbi nǹkan tó fẹ́ dé sí o Jésù ò lè wẹ́kọ̀mù ẹ Jésù ò lè wẹ́ ṣé ìwọ ọmọ Jésù lójú ayé ẹ̀ ló ṣe máa wẹ́kọ̀mù ẹ ṣó o mọ̀ ṣé èèyàn kan tí wọ́n lọ yà tán ní Jésù nìyẹn ṣé rí Jésù nìyẹn bàbá mi kan wà ní Israel wọ́n ní wọn ò gbọ́dọ̀ rí ẹ pé o bá gbé báìbù òun wàásù yìí rere wọ́n á sọ kò pa ẹni torí wọ́n ní pé Jésù woman be like me ni pé wọn ò fọ́ fún rárá ẹ wá wẹ̀yìn tán gbé wá fún o lè dúró sápá ọ̀tún Jésù tó bá kú Jésù tó rẹkọmẹ́ndì lójú ayé apá ọ̀tún ẹ̀ ló máa tòsí wọ́n ti fẹ́ fi búrẹ́dì kémi náà lómi ọbẹ̀ jẹ́ ń gbà yẹn ìwọ yìí ò lè jókòó sápá ọ̀tún ànábì ẹgbọ́ sápá ọ̀tún ànábì tí ó ti gba ọmọ lárúbáwá talkless of èmi dẹ̀ ti já wọn tán mo ní ẹ̀fẹ̀ mi àtọ̀rúnmìlà sílẹ̀ n bá ti jókòó sọ́tún yẹn kí n jókòó sí ọ̀dọ̀ Odùduwà Ọbàtálá
Ṣàngó Ọláàlú gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ẹja sì fèmí sáàrin wọn nítorí òjíṣẹ́ Olódùmarè làwọn náà so èmi ò bá yín du ànábì ẹ̀yìn ẹ lọ jókòó sápọ̀ tẹ́ ẹ̀ táyè bá gbẹ̀yìn àìmọye kan náà fi kó àwọn èèyàn lọ́bẹ̀ jẹ bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ dúró nínú ẹ̀sìn tó yẹ pé wọ́n ń ṣe mímọ́ ni wọ́n dúró tó ń ṣe dáadáa níbo olórí burúkú ló pọ̀ jù nínú wọn olórí burúkú má ṣàǹfààní àwọn aṣòṣì máwọn aṣorí burúkú má fura wọ́n bà gbogbo ọmọ ológo jẹ́ wọ́n bà yé gbogbo wọn jẹ́ gbogbo ọ̀nà tó yẹ kí kálukú wọn gbà kógo wọn fi búyọ wọ́n sọ pé tọ́ bá ti gbà ó wọn ní bọ́lọ́hún lé jọ́ tán bá kú ọlọ́run sọjọ́ tóun máa wà lé fún ẹ tó bá kú ọba tó ní wá tó ṣe pé ó ti ṣètò ayé bó ṣe fẹ́ ṣe so ojú òní tí wà ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni bá fẹ́ pè wọlé àǹfààní wà láti pè o. wọ́n wá ń lé rodo mẹ́rin 500 rodo márùn 500 ìṣirò 100 naira tòmátò yẹn ló ti tòmátò yẹn bá ti mú wẹ́wẹ́ mẹ́ta 500 ní pẹ̀kú kan ló máa pẹ̀dà kò dẹ̀ síkú tó máa pa àgbàlagbà tá ní bá pọ̀ lórí ẹ̀mẹ̀ ẹ̀ ń ṣí èrè wọn ní bọ́lọ́hún ó ti yé tòmátò yẹn wá wọ́n bíi kílélẹ̀ ẹ wá wo bí tá a ti bára wa ọmọ aládé wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe é ni wọ́n mọ̀ọ́mọ̀ ni aláwùsá kan sọ wípé alájà wetin you wan buy today you no go buy anything because tomato e dey cost now rodo e dey cost even bawa e no dey market alájà wetin you wan use cook for our farm now wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ nìyẹn mo wò títí mo níwọ náà kọ àwọn olórí burúkú tó ṣe pé wọ́n bayé wa jẹ́ wọ́n bọ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ látara religion ni kì í ṣẹjọ́ yín tó bá ṣe pé program táwọn bàbá tí wá ti gan mí lẹ̀ dòǹgbẹ kọ́ má gbẹ́sìn wá kọ́ máa sọ fún wa pé gbọ́n tẹ́ bá fi sílé ẹbọ ni ẹ bá ṣe léyìí ẹbọ ni kí kálukú ti máa wọ́n nú okùn ẹ̀ kó máa ṣẹ́nì ká débẹ̀ kò ní kàgbá kò ní àmọ́ sáwọn brainwash gbogbo wa orí gbogbo wa wà ní ojú kan náà àwájọ yẹ ìjánu kànga àwa ń yí a lè move on a lè lọ wájú a lè lọ ẹ̀yìn àṣàwà lójú kan ọba tó ní wò ní fi wá sílé oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o àwa tá a jẹ́ akọ ìbínú ìmọ̀ràn làwa wá fún yín lénìí o tó bá wù yẹn gbọ́ tó bá wù yẹn má gbọ́ kí kálukú má yètè lọ dáko sẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ ibi tó gbà ní ibi tó ti bá gbogbo wa ni ẹ lọ dáko ẹgbin ṣu àwọn ṣu mi ewé ẹ̀ báyìí ó ti lọ́ mọ́ kínní àti kó àpò lóríṣiríṣi gbogbo àpò Dangote gbogbo àpò sìmẹ́ǹtì àti fi kó yẹ̀pẹ̀ sí kì í ṣọ́nárì yẹ̀pẹ̀ dúdú ni o àwọn yẹ̀pẹ̀ tó ní fítámì dáadáa tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe dáadáa àwọn tẹ ẹni bá ń sin ẹdìyẹ ẹ ságbẹdìyẹ kó gbẹ dáadáa tàbí bí táwọn ẹdìyẹ bá ń sùn sí tẹ́ bá kó yẹ̀pẹ̀ ẹbẹ̀ ẹ fi tẹ́lẹ̀ àpò yẹn kẹ wá kó dúdú mi lé lórí gbogbo nǹkan bẹ máa yọ bọ̀pà báyìí ni orí wa ti pé àná kan la àmọ́ yẹn àwọn kan gán tiẹ̀ wà tó pé wọ́n rà gbé ẹdìyẹ káàkiri báyìí àná kan tó jẹ́ gbẹ màálù náà ń kó wọ́n ti ń kó tẹdìyẹ náà káàkiri torí fertilizer ni sójú òní tiwa o àràánú gbà o ebi ò ní pa wá kú o ààrẹ òde ní ṣe wá kò ní fàárẹ̀ kún fún wa kò ní fàárẹ̀ kún fún wa o gbogbo ẹ̀yin ọlọ́dún oníléyà tó ń bọ̀ yá bá wa láyé àìmọye ọbẹ̀ tó máa ṣẹlẹ̀ ẹni ò bá náwó kíní ẹ̀yin tó ẹ̀yin ẹni mi kan sọ pé ibi tóun ti lọ kí jumat ní last week ọ̀dọ̀ àwọn àlìsùnà yẹn ni ṣé ẹ mọ̀ pé tá a bá sọ pé àlìsùnà grade by grade náà ni àwọn kan àti pé wọ́n kàwé orí wọn pé làákàyè wọn ṣiṣẹ́ ọmọ ọkọ Yorùbá tún ni wọ́n so òun làwọn kan tó wà lérí àmì èrò máa ń pọ̀ gan ní jùmátì yẹn kì í ṣe àwọn tó máa sọ fún ẹ pé bẹ́ẹ̀ nìkan bá ti gbà síláàmù ẹ sọ ló kò pa bẹ́ẹ̀ nìkan bá bá nàbì wọ́n dìsáàfù kẹ́ ẹ gérí wọn wọ́n dìsáàfù kẹ́ ẹ ṣe gbá kì í ṣerú àwọn yẹn mọ̀ pé lórí burúkú làwọn tó bá ń sọrú yẹn kìdẹ́ ń ṣe àwọn tó ẹ máa rí lọ́ọ̀ láì tí irun gbọ́n wọn máa ta kókó àwọn olóṣì ní ẹṣẹlẹ̀ ya fada àwọn onídọ̀tí tí párí wọn máa dàbí tẹ́ṣin àwọn tí wọn ò ní look sexy àwọn tí wọn ò tiẹ̀ ní look matured òṣì làwọn yẹn ń ṣe nínú ẹ̀sìn bọ̀ àwọn ilé ìbẹ́ bá ti rí wọn ẹ ti mọ̀ pé yá àwọn ilé wọn quality wọ́n ní ustaz yẹn sọ wípé ọ̀ràn yẹn kò tó bá lówó ẹran tẹ́ bá lè ẹ̀yin márùn lè dá pín màálù ẹ̀yin mẹ́rin dẹ̀ lè pín káràfàní ẹ̀ bá wà tí ò bá wá sáǹfààní bó jẹ́ ẹran lọ bu ẹran bó bá dẹ̀ láǹfààní yẹn náà pàun tó o bá rí ìrọ̀rùn gbogbo ẹ̀ bá dé ṣé ẹ mọ̀ pé lánàá kan ẹni bá ti lè ń paléyà wọn náà bí ò gbọdọ̀ sílẹ̀ tọ́bẹ̀ bá ti sílẹ̀ nǹkan dé
ọ̀bẹ wo ní ṣẹlẹ̀ ṣé ní ìlú tá a wà yìí láti bí ọdún 10 sígbà tá a wà ẹmọ yìí ọ̀bẹ tí ń ṣẹlẹ̀ rẹpẹtẹ ẹran léyàlẹ̀ lòmíì pa tó ṣe pé ẹ̀ẹ̀kan tó ti pa báyìí kò pamọ́ àbí gbọ́n sọ fún wa pé àkọ́bí ọmọ ìgbàtọ̀ náà ń dẹ̀ nífẹ̀ẹ́ wa tí ò ń ṣọba apààyàn tí ò ṣe Clifford ó fàgbòsì rọ́pò kìdẹ̀ ń ṣe dandan kì í ṣe dandan ojú òní tiwa àárá ànúgbà o oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn tá a jẹ́ akọ́ ìbínú ire lójú owó ń rí ire lójú gbogbo a máa rí o gbogbo òde tá a bá lọ àlọ́dé àlọ́bọ̀ ló máa jẹ́ fún wa àní ṣàṣe èrì àní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹni tó bá sọ yé ká lọ ká má dé àní dé bá gbogbo wa àánú á bá wa gbé fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ kan tàbí méjì ẹ bá mi sọ̀rọ̀ lórí 08102893269 ayọ̀ la máa rí o aṣọdún ayọ̀ àlékún owó àlékún ọmọ àlékún àìsíkì ló máa jẹ́ gbogbo wa ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ ire kàkà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ pẹ̀lú mi tẹ́ love tẹ́ like àti tún jíṣẹ́ tèmi ẹ bá wa boko lọ fáàfáà gbogbo ẹ̀yin tẹ́ lọ rìpọ́ọ̀tù ẹlẹ́yà tí wọ́n tì gbogbo ìgbà tán báyìí tí ìṣí náà wọ́n máa ti ire yín mọ́ yín ayọ̀ kan wọ́n á tì mọ́ yín ìdùnnú wọ́n á tì mọ́ yín so ọ̀nà ẹkún ọ̀nà òṣì ọ̀nà ìbànújẹ́ ló máa ṣí fún yín o ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ ìjọ tán bá ṣí ìjọ ilẹ̀ náà bọ́nú dè ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ ire